ní ayé jọ̀hún báwo la ti ṣe fẹ́ mà wípé ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin ẹ̀jẹ̀ wọn bára wọn mu kò ní jẹ́ sábàbí tó jẹ́ wípé tó bá fẹ́ra wọn abirùn làwọn ọmọ máa yà. Kò sí ọ̀nà tá a fi lè mẹ́lẹ́ ìlàyé jọ. Nǹkan tí kàn máa ń ṣẹlẹ̀ ní pé sọ́kùnrin ti rẹ́ni tó fẹ́ fẹ́ obìnrin náà sì ti rẹ́ni tó kọnu sí i. Tí àwọn òbí wọn bá wọn fọwọ́ sí i ẹ rí i pé ìgbéyàwó yẹn ó ṣeé ṣe. Táwọn òbí bá sì lòdì sí ìgbéyàwó wọn ò ní ṣeé ṣe àyàfi tó bá jẹ́ pé àwọn màmá obìnrin o àbáwọn òbí rẹ̀ lápapọ̀ wọ́n bá jẹ́ ẹni tó ṣe pé àwọn máa jẹ́ ẹni tí máa ń tọ́jú bọlé. Nígbà tó rọ ọkùnrin ti yé obìnrin títí obìnrin ti yé ọkùnrin tó bá jẹ́ pé tọ́jú bọlé bá ní àwọn òbí obìnrin wọ́n sọ pé kán fáwọn lákòókò díẹ̀. Ìwádìí táwọn máa ṣe ni pé ṣé compatibility kan wà láàrin ọkùnrin àti obìnrin nípa pé tó bá fẹ́ra wọn tí wọ́n lè jọ gbé àbí wọn ò ní lè jọ gbé látàrí pé wọ́n lọ bá wọn níyàwó. Ìmọ̀sí gbogbo wa sì ni pé Allah nìkan ló máa ń tọpamọ́. Qul la ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba illa Allah. Wọ́n lè lọ bá àwọn alágbègbà àwọn babaláwo àwọn àfáà tí ń tẹ̀yán rìn. Ibẹ̀ náà ló ti máa rí tí wọ́n ń béèrè orúkọ màmá rẹ̀ ìwọ tó fẹ́ fẹ́yàwó. Màmá rẹ̀ kọ́ ló fẹ́ fẹ́yàwó, ìwọ ló fẹ́ fẹ́yàwó. Màmá rẹ̀ ti kú, màmá rẹ̀ ò bá wà láàyè. Mímọ̀ orúkọ màmá rẹ̀ ó pàtàkì fáwọn oníyàwó. Torí ẹ̀ ó yẹ ká fura. Ní ìsìn ẹ̀rí pẹ̀lú àgbọ́yé burúkú yẹn ní òsè kò yé wà. Obìnrin ló fẹ́ fẹ́ ọmọbìnrin ó sì lọ ń gbà ìwọ náà ó tẹ́ ọ lọ́rùn. Ṣùgbọ́n ọmọbìnrin ọmọ á sọ fún ọ pé nígbà tó ń sọ fún mami òun sọ pé kó wọn gba orúkọ mami tiẹ̀ wá. Orúkọ mami mi báwo? Nítorí pé wọ́n ti tójú bọlé nù àbí wọ́n fẹ́ tójú bọlé. Tó tí àwọn oníyàwó bá sọ pé ẹ̀jẹ̀ wọn ò ní bára wọn à ní bára wọn bó lẹ́yìn ṣe máa kọ́ wọn ní bára wọn. Wọ́n sọ pé má ṣe wínú wọ́n ṣe tán láti dàrin wọn rú. Tọ́mọbìnrin bá fẹ́ àbí ọ̀fẹ́ wọn ò ní jẹ́ kó fẹ́ nígbà tí àwọn oníyàwó ti sọ fún wọn pé wọn ò ní bára wọn mu. Sẹ́mọ̀pẹ́ni tí wọ́n ní wọn ò ní bára wọn mu bákan méjì ó súnmọ́ kó jẹ́ pé tí wọ́n bá fẹ́ra wọn ìgbéyàwó yóò jọ kan nínú ìgbéyàwó tó dáa jù láyé. Ó sì ṣeéṣe kó jẹ́ pé tí wọ́n bá fẹ́ra wọn ìgbéyàwó yìí yóò jẹ́ ètò burú jù láyé. Ṣùgbọ́n ta ló mọ̀ yóò dáa kò ní dáa àfi Allah. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn kan gba Allah gbọ́ àwọn kì í gbára lé ìsọkúsọ ìwékúwé àwọn ẹlẹ́nu rọrùn. Wọ́n gan ọ̀ mọ́ra rẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ mẹ́lòmíì? Kí ni wọ́n mọ̀ tó lè ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ìgbà tó bá dákẹ́ ọ̀rọ̀ tó ń sọ? Kò sẹ́ni tó mọ̀. Torí de eléyìí ẹ rí i pé nínú medicine nígbà tí ìlọsíwájú yìí padà dé sáwùjọ àwọn èèyàn táwọn bá sọ wípé ẹ fẹ́ fẹ́ra yín ẹ jẹ́ kí wọ́n lọ yẹ ẹ̀jẹ̀ yín wò. Eléyìí ò sínú pé à ń wádìí ìmọ̀ àkọ́kọ́. Eléyìí ìmọ̀kánni tó ní í ṣe pẹ̀lú wípé ìdáfẹ́ lónìí á gbé sí abẹ́ àwọn ẹ̀rọ tá à ń fi ń ṣàyẹ̀wò láti máa agbọn abo lẹ̀jẹ̀ ọkùnrin ló ṣubú sí agbọn abo lẹ̀jẹ̀ obìnrin ló ṣubú sí nínú màtàkọ àti ìrírí tá a ti ní. Ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá bí a máàkì yìí tẹ́lẹ̀ yìí náà gbé máàkì yìí jáde só ṣeéṣe kan jọ gbé papọ̀ wọn bí ma kọ́mọ ọmọ ìyá oní máàkì burúkú. Ẹ sì rí i pé látijọ́ tí àwọn medicine tí wọ́n ti apply nǹkan yẹn àwọn èsì tí ń mú jáde kò bí wàhálà láyé. Bákan méjì ni gbàtà sọ fún ẹ wípé AC ni wọ́ AS ńlọbìnrin
ẹ rí i pé njẹ́ yìí wọ́n máa sọ ni pé ìmọ̀ràn wá sí yín àbẹ́ẹ̀kọ́ ni ẹ má fẹ́ra yín torí pé tẹ́ bá fẹ́ra yín possibility wà kó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ tẹ́ẹ̀bì tí ó bá tún jù kan lọ òun lè gbé máàkì burúkú tó tún burú ju tẹ̀yin méjèèjì lọ jáde kọ́mọ jẹ́ SS SC wàhálà ńlá ìwọ ní ìsìn ò ń tiraka láti wá ń tọ́jẹ o tún wá bí ọmọ kan tí ò ní jẹ́ kó wọ́ sẹ́kù lọ́wọ́ rẹ̀ sẹ́mi pé wàhálà ńlá ni torí de eléyìí ìmọ̀ràn tiwa òun náà ní pé tó bá lè wá obìnrin míì tó jẹ́ pé ibi tí ẹ̀jẹ̀ tiẹ̀ tí ó kángun sí kó jẹ́ bíi AA yóò ti dáa jù bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin tó bá lè wọ́kùnrin míì tẹ́jẹ̀ tiẹ̀ náà kángun sí AA yóò ti dáa jù ẹni tá a wí fún ọ̀bàjẹ́ ọgbọ́ sọ́mọ kí tí wọ́n bá kájídé hárí tó lónìí gbọ́ àwọn baba ńlá rẹ̀ èwo ni wọ́n ṣe nu gbogbo nǹkan yìí kàkàfẹ́ da yẹ́rú ó sì wàhálà ọmọ baba ńlá rẹ̀ nígbà tí wọ́n bá wá fẹ́yàwó tó ṣẹlẹ̀ pé ọmọ àkọ́kọ́ SS gbọ́dọ̀ mọ̀ sálọ sọ́mọ kí gbogbo ẹni tó bá lọ bá táwọn bá sì mà sí genotype tẹ lọ wòyún kí ni wọ́n wì wọ́n sọ fún pé agídí rẹ ibi tó fẹ́ kọ́ bọ́ ọdẹ náà ní ń bọ́ ọ lọ ẹnìkan àti sànù rẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan ẹyọkan tó lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n jẹ́ ẹni tó ṣe pé yóò jẹ ìyà àìtẹ̀lérù wádìí òun náà ní kọjá pé ńgbà tí ọkùnrin lọ ṣèwádìí tiẹ̀ lọ́sítítù tó lọ fake result ni wọ́n fún ìgbà tóbìnrin náà lọ ṣèwádìí tiẹ̀ fake result ni wọ́n fún irú eléyìí ló lè jẹ́ kí àwọn èèyàn jìyà wọ́n rí i pé AS ńlọbìnrin yìí ìgbà tó wá sọ pé òun fẹ́ lò torí pé ọkọ tó fẹ́ fẹ́ òun ló ní kí wọ́n lọ wo genotype òun wọ́n máa fún wọn ní fake result nítorí kí ọkùnrin yẹn má bàa pò wọ́n fẹ́ má níjọ́ wa ni àṣírí òní padà tú láṣìírí bá padà tú ọkùnrin yẹn sọ pé wọ́n fẹ́ ọmọ náà ni a ti gbọ́ nípa tẹni tó ṣe wípé òun ọ̀mà AA lóbìnrin pera rẹ̀ fún nígbà tó lọ ṣe ìwádìí genotype ẹ̀ ọkùnrin sì ti mọ ara rẹ̀ látọjọ́ tó ti pẹ́ wípé AS lòun ṣùgbọ́n ọmọ àkọ́kọ́ tó kọ́ bí ọmọ yẹn jẹ́ SS àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní tó padà ṣẹlẹ̀ ni pé ọkùnrin yẹn sáfi obìnrin yẹn sílẹ̀ kò má bi tọ́wọ́ mọ́ nítorí pé ọkùnrin yẹn ṣe sùúrù bí oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tán bímọ ọmọ di fòníkúfọ̀láǹdé ó lóun ò rí owó kan kó jọ dèpòdépò kó wọn lè tọ́jú ìyàwó gbogbo owó tó ń bá ti rí báyìí ọmọ yìí náà ó padà sáfì ìyàwó àtọmọlẹ̀ torí ẹ̀ ìmọ̀tẹ́ ńkọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú ọmọnìyàn ìmọ̀ tó láǹfààní púpọ̀ ni ìmọ̀ tó sì ní í ṣe pẹ̀lú wípé ọba ọ̀kan nínú kókó nǹkan tí Islam tó wá mú ṣẹ nígbèsí ayé òun náà ní báwo la ṣe sọ ẹ̀mí ọmọ èèyàn sísọ ẹ̀mí ọmọ èèyàn ó pè fún kọ́mọ èèyàn máa bẹ lálàáfíà torí ẹ̀ tẹ́nìkan bá ní ìmọ̀ wo lọ ń kọ́ ìmọ̀ tí ò wúlò sọ fún yín pé kó tún lọ túnú rò kó tún ọ̀rọ̀ yín sọ kò sí tàbí ṣùgbọ́n gbogbo apáta iná la wà nípò ẹni tí ó sàárè gbogbo àná lásìkò káta kó lo akówó wá sàn ìmọ̀ nípa bá àti ṣe tọ́jú aláàrẹ̀ kò pé ká gbádùn dandan ṣùgbọ́n ìyànjú ni Allahu azza wa jal olólè yìí pé ká gbádùn ìgbà tó ṣe pé ẹni tí ń tọ́jú aláàrẹ̀ gan òun náà sàárẹ̀ ẹni tí ń tọ́jú aláàrẹ̀ òun náà sàárẹ̀ tí ò bá kú sọ́spítù ó lè kú sílé gbogbo ẹni tó sì mà nípa mẹ́dísìn láyé tó bá dúró pé àwọn fẹ́ tọ́jú ẹ̀ wọ́n àtú ẹrú tó lè dá ẹ̀mí rẹ̀ dúró tó ló wá bá ipò ti yá walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ṣùgbọ́n o ìsìláàmù sọ pé tí ń ṣe ọ́ tó bá jẹ́ nǹkan tó lóògùn tí àwọn tó sì lóye nímà nípa bá ti ṣe tọ́jú àárẹ̀ tó
tó sọ pé a ti lo oògùn yìí fún àwọn ẹni tó ṣerú àárẹ̀ yìí wọ́n sì gbádùn, wọ́n á sọ fún ọ pípò oògùn bẹ fún àárẹ̀ yìí wọ́n á ní lálágbàgàdà ò ní lóògùn ọwọ́ bá bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ṣẹ̀ríà á sọ pé ọlọ́ para rẹ̀ torí ọ pàtàkì kọjá pé a ní àwọn kan tí wọ́n ń kọ́ ìmọ̀ nípa àtọ́jú aláàrẹ̀ tí wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé àwọn òfin kan wà eléyìí tó ṣe kó de iṣẹ́ yìí lábẹ́ òfin ṣẹ̀ríà pàápàá jùlọ àwọn ọmọ mùsùlùmí ó yẹ kí wọ́n mọ̀ kó ló mọ̀ yín pé kékeré kan ṣe kó nǹkan jẹ́ mùsùlùmí ló kọ́ lásán ìsìláàmù ò dá sí gbogbo nǹkan àfi kí wọ́n mọ̀ wá di gbogbo nǹkan tó bá wá di gbogbo nǹkan ó rí i pé ìsìláàmù dá sí gbogbo nǹkan irú rẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ṣé a lè mú ọ̀kan nínú ẹ̀yà ara ẹnìkan lò lára ẹlòmíì a mọ̀ pé nǹkan lè ṣèyàn débi wípé kọ̀kan nínú ẹ̀yà ara rẹ̀ àbọ̀kan nínú oríkèé ara rẹ̀ kọjá pọ̀ daṣẹ́ lẹ̀ dídaṣẹ́ tó sì daṣẹ́ sílẹ̀ bákan méjì pẹ̀lú bó ti ṣe daṣẹ́ lẹ̀ àbí bó ṣe dẹnu kọlẹ̀ tí ó fẹ́ ṣiṣẹ́ dáadáa mọ́ ó lè jẹ́ sábàbí ikú àbí kọjá pé tó ń ta ìṣiṣẹ́ rẹ̀ kò pé ká kú bẹ́ẹ̀ làwọn ní tó wà lára wa bí àpèjúwe akramakumullah Allahu azza wa jalla ló fún aláìjú méjì tẹ́yinjú kan bá daṣẹ́ lẹ̀ tó lòun ò ṣiṣẹ́ mọ́ kò pé kó kú kódà tẹ́yinjú méjèèjì ò bá ṣiṣẹ́ mọ́ kò pé kó kú nítorí pé àwọn èèyàn wà láyé tán pọ̀ tí wọn ò lójú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń sáyé wọn à lójú rárá kódà ẹlòmíì kò rí òye rí kò róòrùn rí gbogbo achievement táwọn èèyàn máa ní láyé kò séjì òní. bákan náà akramakumullah tí etí kan bá daṣẹ́ lẹ̀ tó lòun ò ṣiṣẹ́ mọ́ kò pé kó má sáyé mọ́ kò pé kó má sáyé mọ́ bẹ́ẹ̀ náà ni tí ọwọ́ kan tó bá lòun ò ṣiṣẹ́ mọ́ tí ọwọ́ méjèèjì kan ò bá sí mọ́ kò pé kó má sáyé mọ́ bẹ́ẹ̀ ni ẹni tí ò létí méjèèjì kò pé kó má sáyé ṣùgbọ́n àwọn kankan ń bẹ lára wa tó ṣe wípé Olúwa dá ní méjì tàbí ẹyọ̀kan tó ṣe wípé tí nǹkan èyí tó jẹ́ ẹyọ̀kan tó bá ti lé ń dẹnu kọlẹ̀ kó òun ní ṣiṣẹ́ máa ń dédé ó súnmọ́ kọjá sábàbí ikú ẹni onítàn gẹ́gẹ́ bí ẹ̀dọ̀ tẹ́dọ̀ wa tó bá ti wà nípò wípé kò ṣiṣẹ́ mọ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ eléyìí lè jẹ́ sábàbí ikú fẹ́ni tó ní ẹ̀dọ̀. walhamdulillah Allahu azza wa jal nínú òye tó fi mọ́ mẹ́yàn àwọn ẹni tó ń wádìí nípa medicine wọ́n ti dé level tó ṣe pé wọ́n ní òye àti ìmà nípa pé tí ẹlòmíì tí ẹ̀dọ̀ tiẹ̀ tó gbádùn tó bá fi lè yọ̀ǹda fáwọn káwọn mú nǹkan kan nínú ẹ̀dọ̀ rẹ̀ eléyìí tí mímú rẹ̀ kò pé kó náà ṣèṣe tó yẹ pé mímú rẹ̀ kò pé kó náà kú táwọn bá lò ó fún ẹ̀dọ̀ tó ti fẹ́ daṣẹ́ lẹ̀ yìí ó ṣeé ṣe kí ẹ̀dọ̀ yẹn kó túbọ̀ máa ṣiṣẹ́ dáadáa ó lè má dáa tó dàtẹ̀yìnwá o àmọ́ yóò gbé títí dìgbà kan nínú ìgbésí ayé bí ó bá ti ṣe jẹ́ ẹni tí ó wà nínú ìnira àti àìlera tó lè fa ikú òjijì fún á dínà lẹ́yìn ṣe irú rẹ̀ sí Islam fàyè gbà wá lè mú nǹkan kan nínú ẹ̀dọ̀ ẹnìkan láti tọ́jú ẹ̀dọ̀ ẹlòmíì. ó ń bẹ nínú wa ẹni tó ṣe pé àrùn ọkàn ìní ń dà láàmú àrùn ọkàn tó gba ìtọ́jú gbọ̀nà medicine a sì mọ̀ pọ́kàn kò pé méjì lára ọkàn òun ni bàbá ní ara oníkálukú wa ǹjẹ́ tí ọkàn nìkan tó bá daṣẹ́ lẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́ tí ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí ìgbàláyè wà wípé ká mú ọkàn ẹlòmíì pàápàá jùlọ ẹni tó ti kú ká lu ọkàn rẹ̀ fẹ́ni tó ṣe ipò ń sì wà láàyè yìí tá a bá lu ọkàn rẹ̀ fún ó lè wà lálàáfíà fún ìgbà kan tí ó tún pẹ́ síwájú ó tiẹ̀ tó di pé yóò lò wọ́n fàyè lẹ̀ tí ìgbàláyè wà pa lè lu ọkàn ẹlòmíì ẹni tó ti kú fẹ́ni tó wà láàyè irú ikú wo gan ni ló lè gbà
ike ká mú ọkàn kó wúlò fẹ́ni tí ò tí kú. Bákan náà a mọ̀ ike nínú nǹkan tó lù wá dá sí wa lára eléyìí tó súnmọ́ kó daṣẹ́lẹ̀ èyí tó sì ṣe pé dídaṣẹ́ sílẹ̀ rẹ̀ òun ló máa ń fa sábàbí tí àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó pọ̀ láyé tí fi máa ń tètè di fíafíà òun náà ní kíndìnrín eléyìí tó lù wá dá sí wa lára tó jẹ́ méjì. A mọ̀ pé kíndìnrín yìí Olúwa Ẹlẹ́dàá wa ó fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ níbi àti mú wa dúró níbi àti mú wa gbádùn. Ó ṣeéṣe lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ pé ẹlòmíì kíndìnrín rẹ̀ méjèèjì ńlọ fẹ́ daṣẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà. Kò lè ṣeéṣe kápọ́ kan daṣẹ́lẹ̀ èkejì tó bá ṣẹ́kù òun lè gba iṣẹ́ méjèèjì ṣe òun náà ti lẹ. Ẹnìkan sì ń bẹ tó ṣe pé kíndìnrín tiẹ̀ méjèèjì náà ló gbádùn dáadáa tí àlàáfíà rẹ̀ tó dúró dáadáa. A sì tún ṣèwádìí wípé àlàáfíà rẹ̀ yìí kíndìnrín rẹ̀ ní àlàáfíà débi pé ẹyọ kan tó bá yẹ pé a bá mú kúrò lára rẹ̀ èkejì tó láti gbé dúró fún ìgbà pípẹ́. Ṣé Islam sì gbà pípa lè mú kíndìnrín ẹnìkan ká lò fẹ́ lómi? Ǹjẹ́ irú àwọn nǹkan wọ̀nyí tó ṣeéṣe àbí ò ṣeéṣe? Kò sí tàbí ṣùgbọ́n kí á mú nǹkan kan lára ẹnìkan ká fi sára ẹlòmíì lójú ọ̀nà wípé a fẹ́ láti wá ìṣọ́ àti ọlà fẹ́ni tó wà nínú ewu kó má ba ewu yìí lọ, fẹ́ni tó wà nínú ṣòro kó má ba bẹ́ẹ̀ kú. Lópin ìgbà tá a bá lè sọ àwọn òfin tí ń bọ̀ yìí kò sí nǹkan tó burú nínú ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà. Àmọ́ gbogbo tẹ́ bá wá ń ṣe o ẹ gbọ́dọ̀ wá bí iyì àti àpọ́nlé t'Olúwa fi fọ́mọ èèyàn tí ò ní dànù. Wọ́n kàn ní sọ pé medicine lèmi practice kò fẹ́ sí tọ́kàn mi pẹ̀lú kọ́mọ èèyàn níyì kan kò níyì kan kọ́ lójú tèmi àti èèyàn àti ẹranko kankan náà ni wọ́n jọ jẹ́. Bẹ́ẹ̀ni ọmọ èèyàn náà ẹranko ni ṣùgbọ́n ẹranko tó ní làákàyè, ẹranko tó lu apọ́nlé. Olúwa ni wa laqad karramna bani Adam. Ó dájú pípa àti sàpọ́nlé ọmọ ànábì Adam alayhi salam. Tí ọ̀nà bá wò ní sí ẹnikẹ́ni tí máa ń pé ẹranko lásán ni ọ́ ó dájú pé kò ronú. Ìgbà tó sì fẹ́ bínú lẹ́ranko lásán lò náà wọ́n sọ pé wọ́n nìkan lẹ́ranko lásán èmi èsì ẹranko lásán. Nítorí pé nínú àwọn ẹranko tẹ́ mọ̀ láyé èwo nínú wọn lẹ mọ̀ pé máa wọ sọ́sọ́rùn? Ní gbogbo kọ́ńtínẹ̀ǹtì ayé gbọ́dọ̀ lè lọ láyé tọ́ba pa àwọn ẹranko tiwọn abàmì ẹranko ni wọ́n máa wọ ẹ̀wù sọ́rùn. Ó lè rí. Kí ló dé táwa ń wọ ẹ̀wù sọ́rùn? Ó ní kálukú wọ́ọ̀rọ̀ àti mùsùlùmí àti káfìrì. Kí ló dé táwa ń wọ ẹ̀wù sọ́rùn? Kí ló dé tí nǹkan kan bá gba ká bẹ́wù lọ́rùn ká kọ́kọ́ ronú náà? Nítorí pé a kì í ṣe ẹranko lásán. Nínú gbogbo àwọn ẹranko tó ọmọ tó wà láyé èwo lè tó ṣe pé tó bá fi pẹ́ẹ̀nì sí lọ́wọ́ ó lè kọ nǹkan. Nítorí pé Olúwa ṣe wá ní ẹ̀sà nínú gbogbo àwọn ẹranko tó dá, àwọn ẹranko tó ní làákàyè. Gbogbo lọ́síwájú tó rí tó wà láyé àti èyí tó tí ì rí àwọn èèyàn l'Olúwa lò ní sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ lọ́síwájú yẹn fi wà. Tó bá débi kan tó bá dẹnu lẹ̀ tó ń jatọ́ lẹ́nu ọmọ sí Allahu Akbar ó sì máa dúpẹ́ fún Allah. Olúwa ló mú àwọn èèyàn dépò yìí. Tí Allahu ọba mú èèyàn débẹ̀ gbogbo nǹkan tí ń yọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọba ti rí. Ṣebí ilé náà làwọn èèyàn ń wò nílùú mi, ilé ìdá wọn kọ́ dá pọ̀ kó tó tún rìn síwájú mọ́tò ní gbẹ̀yìn lọ ó tún rí i pé ètò àrí ìtújú ètò àkọ́kọ́ rí lọ. Bẹ́ẹ̀ sì ń rìn síwájú èyí tẹ̀ ń bá pàdé ní tuntun ó dájú àwọn ìtẹ́ ti rí ṣáájú lọ. Gbogbo eléyìí nínú tó lu àṣẹ. Tẹ́yìn bá gbéwèé kan tẹ́ bá ń kà ìwé yẹn ó jẹ́ 100 volumes ẹnìkan ló sì kọ. Ìwọ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ rẹ
pẹ̀lú gbogbo ìwé ẹ̀rí rọ́tọ̀ kọ́ ìwé ẹ̀rí rọ́tọ̀ gbà ìwọ ò tí ì lè kọ 40 pages tó wúlò tó dáa táwọn èèyàn lè kà tí wọ́n sọ pé masha allah la quwwata illa billah torí gbogbo tí wọ́n kọ́ tó máa ti ka ìlà alákọ̀ọ́kọ́ wọn fagilé tó rubbish tẹ́lẹ̀ sí law school abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n eléyìí 100 volumes kò sí ibi tó ka tó máa ṣe Allahu Akbar Allah ran ọkùnrin yìí lọ́wọ́ Allah ran arábìnrin yìí lọ́wọ́ ẹ wo bó ṣe sí ọ̀nà àmà fún bí ìmọ̀ ti ṣe pọ̀ lórí rẹ̀ tó Allahu Akbar ẹranko wo ló lè ṣe bẹ́ẹ̀ kò sí Olúwa pọ́n mi yẹn lé gán torí ẹ̀ máa ti torí pé wọ́n ń ṣe medicine kọ́ sọ̀yàn di nǹkan àbùkù kọ́ ọmọ káyàn fún kankan ọ̀rọ̀ ò tí ì tọrọ tà ìtọrọ ẹ bọ́ sókòtò màtó ní ẹ bọ́ sókòtò bàbá yẹn máa ń wọ̀ pé what do you mean ẹ gbédè wọ́n ní ká bọ́ sókòtò ní ká bọ́ sókòtò ń jẹ́ ó ti fẹ́ máa tàbùkù ọmọ yẹn ó ti fẹ́ máa tàbùkù rẹ̀ kọ́ ló mọ̀ yín pé ṣíṣe tó lù wá sí wọ lẹ́ni tó kọ́rú ẹ̀kọ́ yìí kìí ṣe pé ó dáa tó ẹlòmíì dípò pọ̀ dáa jùlọ àmọ́ ló wá fẹ́ fi ṣàdánwò fún ọ kọjá ni tó ṣe pé ọ gbàgbé lójoojúmọ́ ayé wípé Olúwa pọ́n ọmọ èèyàn lé nínú pọ́pọ́n ọmọ ènìyàn lé iná ìníṣẹ́ tó ń ṣe kò ní wù wá kọjá pé nǹkan tó ṣe pé tó bá ṣèyàn kò yẹ ká pérú rẹ̀ ló ṣe sábàbí ikú rẹ̀ kó wá kú nítorí nǹkan nígbà táwa tá a kọ́ medicine tá a wà ọmọ ní nǹkan náà ẹ̀mí rẹ̀ gbogbo gbà iṣẹ́ pé mo fẹ́ jẹ́ sábàbí láti gba ẹ̀mí là ìníṣẹ́ tèmi ṣe kìí ṣowó nítorí pé tó wá kó wọn mo fẹ́ wò kọ́ lọ kọ́lẹ̀ lónìí kò sí iṣẹ́ téèyàn lè ṣe láyé téèyàn lè tàtàrà rẹ̀ rówó tí ń fẹ́ kò sí ní gbogbo ayé yìí ẹ padà máa experience inú ayé yìí kò sí iṣẹ́ téèyàn lè ṣe láyé yìí téèyàn lè rírú owó téèyàn fẹ́ Allahu ni máa tóyàn kìí ṣiṣẹ́ kan lèèyàn máa fi pawó LAUTECH yìí náà ni ẹnìkan jáde ní Faculty of Engineering ó ti wá ń ṣiṣẹ́ ní ìsìn l'Àbújá ni wọ́n ń fún mi ròyìn nípa àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n dìjọ wọ LAUTECH ńgbà kan náà àwọn lọ medicine ó sì sọ pé ńgbà yẹn gbogbo àwọn náà ló wù káwọn lọ medicine gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mà kìí ṣe gbogbo ọmọ tó fẹ́ lọ medicine náà ni wọ́n mú tó ó wá ní àwọn akẹgbẹ́ àwọn tó ń ṣe medicine àwọn àjọ pàdé l'Àbújá àwọn náà ń ṣe medicine tiwọn àwọn ń ṣe engineering tàwọn ó wá lọ́kàn nínú wọn wá sọ fún ìjọ kan ó ní tó bá kó ń ti mà ní engineering ló náà bá wọ̀ wọ́n á ní what engineering àbí kí ló wí àyín tó yẹ pé masha allah la quwwata illa billah abẹ́ẹ̀kọ́ torí pé àwọn ọmọ ń sojú kòkòrò pé àwọn fẹ́ kọ́ medicine torí insha allah tó bá ti parí ó rí nǹkan kan máa ṣe kò ní dàbí àwọn míì tó ṣe pé wọ́n máa gbìyànjú wá ṣẹ́ká ìwọ wọlé ti tètè ríṣẹ́ ó ní arákùnrin yẹn sọ fún un pé nítorí sọ òun mìíní rẹ̀ gan ni kí ló rí tó fi sọ pé tó bá ti máa ní engineering ló bá wọ̀ ó ní torí pé òun rí apá kan nínú ẹ̀yin tẹ́ kọ́ engineer táwọn jọ jáde ní LAUTECH yẹn ẹlòmíì nínú yín ti dá estate ní l'Àbújá tó jẹ́ pé ilẹ̀ tó jẹ́ estate táwọn èèyàn ń ra lọ́dọ̀ rẹ̀ táwọn náà tún kọ́lé sínú ẹ̀ àìmọye ilé lòun náà tún ní nínú estate yẹn níbi tóun ti ń tiraka tóun ti lè ralẹ̀ kan nínú estate irú yín so sẹ́mi tó fà á ti fi sọ bẹ́ẹ̀ ní tó fà á ti fi sọ bẹ́ẹ̀ ń da ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàmú ó náà ní pé ẹ̀ ń kẹ́kọ̀ọ́ tẹ̀ ń kọ́ kì í ṣe nítorí pé màtúmà ti ń bẹ fẹ́ kọyùn àfi nítorí ntẹ́ ń wò pé wọ́n lè tara ẹ̀kọ́ yẹn rí ìtumọ̀ tó wà nínú ẹ̀kọ́ yẹn kọ́ lọ́jà lọ́dọ̀ yín tẹ́ fi wọ́ bẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n lè pa lówó látara ẹ̀kọ́ yẹn ló ti ọ̀pọ̀lọpọ̀ lọ́kọ́ ńtọ́kọ́ kò sì yẹ kó rí bẹ́ẹ̀
nítorí pé kò sí nǹkan tó ń ṣe láyé òrò tolúwa bá kádàrá èyí tó sì kádàrá mọ́ náà lórí ṣùgbọ́n yẹ kí wọ́n máa wò ó pé ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yìí ìtumọ̀ tí ń bẹ́ẹ̀ kọjá owó èmi ò máa ṣiṣẹ́ tí ó jẹ́ sábàbí tẹ́mi òfin ní máa bọ́ǹbọ̀kúbọ̀ iṣẹ́ tó ga ni tó bá pé ìtumọ̀ yẹn wà lẹ́mìí rẹ̀ torí di eléyìí báyìí Islam fi yé wa o ó lẹ́ni tí wọ́n mú nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ fẹ́ lòmí nínú kọjá pọ̀ wà láyé láàyè àbí kọjá ẹni tó ti kú ẹni tí ń bẹ láàyè tó bá jẹ́ pọ̀ ni wọ́n fẹ́ mú nǹkan kan lára rẹ̀ lò fẹ́ lòmí tí ọ̀gbádùn ó láwọn májẹ̀mú ẹ mọ̀ pé oríkèé tá a sọ pé wọ́n mú kí ẹ ṣe bí ká pé apá ẹnìkan méjèèjì apá rẹ̀ méjèèjì ti gé dànù àwọn fẹ́ lu apá kan náà apá ti ẹnìkan méjèèjì fún kò lè ṣeéṣe nítorí pé lẹ́yìn kó lẹ́sìn fẹ́ dìpọ̀ tí wọ́n máa function kìí ṣe léwu náà ń sọ ẹlòmíràn lẹ́sẹ̀ méjì ẹnìkan ní méjì ẹni tó sì ní méjì wọ́n jọ ọmọ bàbá tí ò lẹ́sẹ̀ méjèèjì tí wọ́n á gẹ́sẹ̀ tiẹ̀ kan fún bàbá kò lè ṣeéṣe sùúrù ni bàbá ó fi gbáyé tó kù báyìí kò sí ẹnìkan tí sọ pé wá gẹ́sẹ̀ tèmi fún wa ọ̀dà agbọ́pọ̀ ọgbà pé ká gé sáwà máa ìmọ̀ kan tá a lè lò tó fi jẹ́ pé a lè sọ ẹsẹ̀ mọ́ ti bàbá tí ó fi máa ṣiṣẹ́ kò sí torí gbogbo nǹkan ló ní limit bákan náà a ti mà ní ìsìn ike etí ẹnìkan méjèèjì ò sí wọn lè gé etí tiẹ̀ kó fi sétí rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa mú látàrí èèyàn kan sí èèyàn kan ó ní í ṣe pẹ̀lú tó wà nù ni kìí sàwọn nǹkan tó wà lóde nítorí sì wà nù ìmọ̀sí gbogbo wa òun gangan ló ní í ṣe pẹ̀lú bá àti ṣe tíì òun ló ní í ṣe pẹ̀lú bá àti ṣe ń bẹ lọ́làáfíà àwọn nǹkan tó wà lóde bí ọwọ́ bí ẹsẹ̀ àwọn ò ní í ṣe pẹ̀lú pé ní ò tí ì di okú nítorí pọ́wọ́ rẹ̀ ò tí ì gé dànù torí pẹ́sẹ̀ rẹ̀ ò tí ì gé dànù ní ò tí ì di okú ṣe báwa náà rí láyé wa àwọn ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì tó ń bẹ ẹni tí ò lápá méjèèjì tí ń bẹ kódà ẹnìkan kò lẹ́sẹ̀ méjèèjì kò tún lápá méjèèjì ìsìn bẹ eléyìí tó túmọ̀ sí wípé àwọn nǹkan tó wà nínú wa iná làwọn nǹkan tó ga tó jẹ́ sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà lára wa fi ń ṣiṣẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tí ọ̀kan nínú wọn bá ti fẹ́ daṣẹ́lẹ̀ kálukú ọ̀mà torí ẹ̀ ẹni tá a wá fẹ́ mú nǹkan kan lára rẹ̀ ká ló fẹ́ lómi ọwà láyé májẹ̀mú rẹ̀ òun náà ní pọ́ gbọ́dọ̀ jẹ́ pé ẹni tá a fẹ́ mú nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà o kí sọmọ kékeré láà lọ mú nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ ló fẹ́ lómi ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà a sì ti máa tó bá sọ pé èèyàn bàlágà ìtumọ̀ rẹ̀ ni pé ó ti dàgbà débi pé wọ́n ti ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún ìgbà tí a ò tí ì dàgbà tó bẹ́ẹ̀ dáadáa ni wọ́n máa kọ sílẹ̀ fún wa àmọ́jọ́ tẹ́ bá ti dàgbà débi bàlágà bá ṣe ń kọ dáadáa lẹ̀ fún yín wọ́n máa kọ àìdáa fún yín yẹn ní kó tó bá ṣe é ṣe ká pé ọmọ tá a bí lónìí ó rí dáadáa ṣe màlẹ́kọ̀ọ́ kọ̀ fún àmọ́ tí bá ń sa ìdá tí bá ń saboró wọn ní kọ́ fún títí tí ó fi bàlágà torí ẹ̀ nígbà tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń lọ sí Mẹ́kà láti lọ sí hajj dágbére ẹyọkan tánàbì sí láyé ibi tánàbì tí wàá dúró wọ́n ń pè ní Rawha ọ̀kan nínú ààyè tó ti dúró láàrin al-Madina àti Mẹ́kà àwọn èèyàn béèrè pé tálẹ́yìn Ànábì wa ni èmi ni Rasulullah inú àwọn èèyàn dùn ọmọbìnrin kan nínú àwọn ẹni tó ń lọ sí hajj ó wá gbé ọmọ rẹ̀ kékeré sókè báyìí ó ní ali hadha hajj ṣé tá a bá gbé eléyìí sí hajj ṣé ó lè ní hajj Ànábì ní naam walaki ajr bẹ́ẹ̀ ni ọmọ yẹn ó ní hajj ìwọ náà lẹ́san yóò ní hajj tó bá ṣe yọ gba ládàá rẹ̀ ẹ̀san wo ni wọ́n gbà ẹ̀san pé wọ́n ló gbèsè hajj ó
ó túmọ̀ sí pé láti kékeré láti róńdó gbogbo dáadáa tá a bá rí sí wọ́n ti ń kọ́ fún wa ṣùgbọ́n ìdáhùn ò ní kọ́ fún ọ dídọ́ tá a bá bàlágà nínú fiqh wọ́n ní túmọ̀ pé èèyàn bàlágà ni pé téèyàn bá lọ kú láti gbàyún lọ èèyàn lẹ́tọ̀ọ́ àti wọná tó bá ṣiṣẹ́ ọmọ náà nígbà sì fi mọ̀ pa bàlágà òun náà ní kéèyàn ohun abẹ́ irun abẹ́ oríṣi méjì ni irun abẹ́ kan wà tó ṣe pé máa ń yí òun náà lè tán gbà lérò kìí ṣe irun abẹ́ tó ṣe pé máa ń rí múlọ́múlọ́ gẹ́gẹ́ bí ìyẹ́ abíyadìẹ kìí ṣe irú ẹlẹ́yìn irun tí ó yí tó bá ti hù ní àyíká abẹ́ rẹ̀ ó ti bàlágà báwo la ṣe mẹ́lẹ́ yìí ìgbà tí Sa'ad ibn Mu'adh radiyallahu anhu tó dájọ́ lé àwọn Banu Qurayza lórí bàtà ní ìdájọ́ rẹ̀ làwọn fẹ́ ẹnìkan sì sọ fún wọn pé Sa'ad ibn Mu'adh lẹ́ ń fẹ́ dájọ́ rẹ̀ yóò ní kí wọ́n pa yín ni sòsàábẹ́ náà gbà pé òun ṣàìdá òun náà tún ní òun ò ní gbà láti jẹ́ pé òun jókòó láyé òun àfi táwọn Ànábì bá tó sọ pé òun forí jìn fọ́rọ̀ tó sọ. Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tí Sáàdì ní gbogbo ẹni tó bá ti bàlágà nù ẹ pa. Ànábì wa ní ìdájọ́ Allah látòkè sánmà méjèèjì lọ dáhùn. ẹnìkan wọn jẹ́ Sa'ad al-Quradi òun náà ń bẹnu àwọn Banu Qurayza lọ́jọ́ náà ó ní tí Allah fi yọ mí Yahudi ni wọ́n ń ṣe mùsùlùmí o ṣùgbọ́n arákùnrin yìí Sa'ad al-Quradi ó padà gba Islam ó ní Ànábì wa ni kí wọ́n máa yẹ abẹ́ wọn wò èyí tí wọ́n bá rí kó ti hun abẹ́ ó ti bàlágà kàn pa ó nígbà wọn dórí mi wọ́n bá wo ṣòkòtò mi wọ́n rí i pé èyí tí bàlágà mo dúpẹ́ fún Allah torí pé irun tó hù ní abẹ́ rẹ̀ kò tí ì jẹ́ yíyan nítorí wọ́n ṣẹ̀kùn torí ẹ̀ gbogbo ẹni tó bá ti hun abẹ́ bẹ́ẹ̀ ó ti bàlágà. ẹlẹ́kejì níjọ́ tí èèyàn bá ti lè lálàá ọkùnrin nìwọ ó wá lálàá pọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kò tó gbà tó jí ó wá bá tọ̀ lára rẹ̀ àtọ̀ tó jáde lára rẹ̀ ó túmọ̀ sí pé ó ti bàlágà. bẹ́ẹ̀ náà lóbìnrin tóun náà bá lálàá pé ọkùnrin ní ìbálòpọ̀ pẹ̀lú òun náà wá jí ọba pọ́ùn ti dà òun náà ti bàlágà. ẹlẹ́kẹta òun náà ni tó bá jẹ́ pé èèyàn hun abẹ́ èèyàn lálàá pọ́ùn ní ìbálòpọ̀ àtọkùnrin àtobìnrin tó bá ti pọ́ ọmọ ọdún 15 wọ́n ti bàlágà. kìí ṣe táwọn òyìnbó táwọn sọ pọ́dún 18 sẹ́nu kọ́ pọ́lọ làwọn ń lò eléyìí òfin làwọn ń lò. ní ìjọ tó fẹ́ jagun Uhud Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tí Abdullah ibn Umar radiyallahu anhu tó bọ́ síwájú ó ní èmi náà fẹ́ kópa nínú ogun yìí Ànábì ní kò ní kópa nínú ẹ̀ tọrọ ọmọdé ni. Rafi' òun wá bọ́ wájú Ànábì ní kí wọ́n mọ̀ ọ̀rọ̀ yìí wá dùn Abdullah ibn Umar. ìgbà tó gun Khandaq tó ń wá dé ọdún kan ní síra wọn Ibn Umar wá sọ wípé màá lọ sójú ogun yìí dandan sẹ́mi pé ìdí tí wọ́n fi kọ́ lógun Uhud yóò sì wà lọ́pọlọ àwọn èèyàn òun wá sọ wípé òun yìí sọmọdé Rafi' tí ẹ mú fógun Uhud tí ó bá kan pé ká jìjàkadì kò lè dá mi jàkadì kọ́bọ́ wájú ikú ni ò ogun ikú ni ò tẹwàá àwọn sàhábà ìmánìyàn pọ̀ máa lọ náà ni wọn lánàbí sallallahu alaihi wasallam bá ní kọ lọ wọn ní ọdún yẹn Ibn Umar ti pọ̀ ọmọ 15 years ajẹ́ pé gbogbo ẹni tó bá ti pọ́dún 15 kọ́ ó ti bàlágà. àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà fọ́kùnrin àtòbìnrin àwọn obìnrin tó wá lálẹ́kùn gbogbo obìnrin tó bá ti lè ṣe nǹkan oṣù ó ti bàlágà. àwọn àmì tá a fi máa mọ̀ pé èèyàn bàlágà rẹ̀
ẹnìkan wá bí ó lẹ́ni tó lóyún tó ti bàlágà bí ó ti bàlágà èèyàn sọ pé bó ló ṣe bàlágà tí ọba bó ló ṣe lóyún tí ì bá ṣe nǹkan oṣù mo rò pé yé wa akramakumullah ẹni tá a mú nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ ló fẹ́ lómi ó gbọ́dọ̀ jẹ́ kó ti bàlágà. ẹlẹ́kejì ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè akramakumullah ó gbọ́dọ̀ jẹ́ wèrè torí tó bá jẹ́ wèrè kí lẹ fẹ́ bi wèrè léèrè ọ̀rọ̀ wo ni wèrè ọ̀sọ̀ tẹ́ kà tẹ́ ń bá ń kọ̀rọ̀ wèrè kún kí lẹ́yìn náà mo rò pé ti yé wa kí Allah má jẹ́ nǹkan kan sí ọpọlọ wa torí ẹ̀ àwọn ẹni tí wọ́n bá fẹ́ mú nínú ẹ̀yà ara wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí kìí ṣe ẹni tí garagara ń bẹ fún tó bá jẹ́ ẹni tó ṣe pé làákàyè ò sí fún àlègbà májẹ̀mú ẹlẹ́kẹta kò gbọ́dọ̀ jẹ́ pa amúlágbára ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ ó rí i pé ó ṣàǹfààní fún wọn medical doctor ọmọ wò pé tọ ẹni tí ó fẹ́ fi nǹkan kan lẹ̀ lára rẹ̀ yìí ṣé mo lè rí wọn ibi tí wọ́n ti examine rẹ̀ ẹjọ́ ẹ ti tọ́ ọmọ ọdún mélòó sọmọ kan fẹ́ mọ̀ bó ti bàlágà àbí ò ti bàlágà àti máa pèsè àti hunrun abẹ́ ṣe ẹ lálàrí kò ní easy fún ọ ẹ ti tọ́ ọmọ ọdún mélòó o ti mú nǹkan tó fẹ́ mú. bákan náà ibi tó ti ń bá a sọ̀rọ̀ òun rí pọ́rọ̀ rẹ̀ ń ṣe déédéé ọmọ tí ń ṣe àdájọ́ pé wèrè ni fún un àjẹpẹ́ alhamdulillah ó rí pé ọ̀rọ̀ rẹ̀ kò fẹ́ máa ṣe déédéé pé ẹ dákun ẹ̀yin tí ẹ mú wọn wá bóyá tẹ bá rẹ lò ìyẹn ni pé kìí ṣe gbogbo aṣọ là á máa ń sá lóòrùn lẹ́nìkan bá wá bọ́ tó wá pé ẹjọ́ dókítà ọ̀rọ̀ tẹ́sọ̀ yé wà pé àní kẹ́ wẹ́lòmí wọ́n ní òun náà lẹ́ni tó wá ẹ tíráì láti ṣe kí náà dà ṣé olórí ẹbí yín wà tòsí tó lórí ẹbí bá dé ó mú ọ́fíìsì rẹ pé nítorí ṣẹlẹ̀ ni pé àfúrá nínú ọ̀rọ̀ tá à ń bá arákùnrin yẹn sọ pé kò dájú pé làákàyè wọn ń ṣiṣẹ́ déédéé so ẹni tí làákàyè rẹ̀ bá sì lọ déédéé yóò ṣòro láti jẹ́pọ̀ ńlá lè lò fún irú ẹ̀xẹ̀sáìsì ó sì tètè dìde ńlẹ̀. ẹlẹ́kẹta yóò jẹ́ pé òun lọ gbà ọ̀kan wọ́ láti máa sọ pé ó yẹ kẹ́ gbà nítorí pé àwa fúnra wa ní dákun tó bá lọ yíwọ́ sọmọ kí wọ́n padà wá bọ̀ mo sì sọ pé ń gbà o mo sọ pé ń gbà wọ́n lọ pa mí o bí wọ́n bá kú ẹ̀yin ọmọ mi tó nítorí ẹ̀ o gbọ́dọ̀ jẹ́ kí tí ọ̀pọ̀ tiẹ̀ ti jẹ́ tó àwọn ẹni kí wọ́n mú wa òun náà ni ó sì kọ́ bọ̀wé láti fi hàn pé òun ló ń finú fẹ́ dọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀. májàmú mi òun náà ní pé ẹni tí yóò fi nǹkan kan lẹ̀ nínú ẹ̀yà ara rẹ̀ ẹ ṣe tẹ́sítì fún tí ó pọ̀ o eléyìí tí ó fi hàn ibi tí a bá fi lè mú kíndìnrín rẹ̀ kàn èyí yòówù tá a bá mú èkejì ó lè gbé ibi tí wọ́n ti fẹ́ prove wípé ọkọ̀ṣẹ́ ò sì máa sẹ́nu gbogbo àwọn tó wà ní department tẹ́ fẹ́ lò láti mà bí iṣẹ́ kíndìnrín kan bí ó lè gbé dúró wọ́n gbọ́dọ̀ gbà bọ̀dé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tá a bá lọ rí i pé tó bá fi lè mú kan èkejì yẹn kò ní lè gbèrò ìnira pọ̀ fún nínú ìgbésí ayé àlàáfíà rẹ̀ ó dìdàkudà kò ní lè sẹ̀mí tó láyọ̀ ajá pé kíláàsì àìpa lè ṣe torófin ṣẹ̀rí àsọ fún wa pé ad-dararu yuzal gbogbo níjọba ti fànírà fún yàn ẹ ṣọ́ra fún ṣé bí ẹnìkan lọ́wọ́ àánú nira afẹ́ gbọ̀n là tó sì yẹ ká tún tàtàrà tiẹ̀ ká kó ìnira bẹ́ẹ̀ lómi ṣẹ́sì máa ń pé ẹni tí ń kérora nísìn ọ̀rọ̀ tiẹ̀ à ń wá bá ti ṣe lè mú ìrora kúrò fún ni tábà lọ dá ìrora lè fẹ́ lómi ó lè jẹ́ pé gbogbo ọ̀nà tá a mà a ò ní rójútùú fún ma sọ bẹ́tà ká filẹ̀ bó ṣe wà ẹni tí ò gbádùn ká fọ́n lẹ̀ bó ṣe wà ó sàn ju ká ti torí tiẹ̀ bà láfíà lómi jẹ lọ
léè tó tún ṣe pé tá a bá mú un tá a fẹ́ lò fẹ́ léyìí náà ó lè má ṣiṣẹ́ síbẹ̀ yìí náà mà nínú mẹ́dísìn yìí ìyẹn mélòó iná ni wọ́n gbin kíndìnrín ẹlòmíì sí lára tí ò padà máa jẹ́ kó ní side effect ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan wọn ètò wọn pẹ́ lọ títí nítorí pé kíndìnrín oníkíndìnrín yẹn kò lè function lára tiẹ̀ lọ títí pẹ́ bí ti ṣe ń function lára ẹni àkọ́kọ́ torí pé ara tiẹ̀ kọ́ ni Allah dá sí àwa kàn fẹ́ fi gbà á là ní ike kàkà kó jẹ́ ike yóò kú ṣubú ní ìsinyìí báyìí kó tún fi jẹ́ ike ó tún ní àwọn ọjọ́ kan wájú tó lè lò sí torí di eléyìí tó bá ti dájú pé ẹni tẹ́ fẹ́ mú kúrò lára rẹ̀ yóò fi ní ìnira tó pọ̀ ẹ ò gbọ́dọ̀ mú kúrò lára rẹ̀ torí òfin ṣẹ̀ríà sọ wípé ad-dararu yuzal wọ́n mú látara ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní la darara wala dirara. tọ́ nǹkan tó ayọ̀ ká kíyèsí wọn náà ní pé kí ni nǹkan náà tá a fẹ́ mú tá a fẹ́ látara ẹnìkan tá a fẹ́ fi sára ẹlòmíì wọn náà làwọn nǹkan tó ṣe pé Allahu azza wa jal ọjà bóyá ní méjì sí ara ọmọ èèyàn lọ́nà tó ṣe pé tí wọ́n bá mú kan èkejì tó bá ṣẹ́kù tó bá jẹ́ pò náà wà dáadáa ó lè gbé ẹ̀mí ẹni tá a mú kan kúrò lára rẹ̀ ró gẹ́gẹ́ bí kíndìnrín ìgbà míì ní ta fẹ́ mú ó lè jẹ́ bí nǹkan kan nínú ẹ̀dọ̀ èèyàn nǹkan kan nínú ẹ̀dọ̀ ẹni tó gbádùn láti lò fún ẹ̀dọ̀ ẹni tí ò gbádùn lọ́nà tó ṣe pé tí wọ́n bá gé ọ̀wọ́ èyí tí wọ́n fẹ́ gé nínú ẹ̀dọ̀ eléyìí kò ní ní ìpalára fún dépòdépò pé ó jẹ́ sábàbí ikú rẹ̀ ìgbà míì ó lè jẹ́ pé wọ́n mú nǹkan kan nínú awọ ara èèyàn bí kẹ́nìkan kó jẹ́ kó ní accident wọ́n á ń tọ́jú rẹ̀ ẹran ti fá kúò níbì kan lára rẹ̀ wọ́n wá bu nǹkan kan nínú ẹran ara rẹ̀ abẹ́ran ara ẹlòmíì wọ́n bù ú láti gbé sí àyè ibi tí ọ̀sẹ̀ ẹran máa ń bígbà téèyàn gbìn síbẹ̀ Allahu nínú àánú ẹ̀ yóò mú kí n tí wọ́n bù ú kó náà tún hù papọ̀ mára lọ́nà tí ó fi dí ojú ibi tí nǹkan ti sẹ́wọ̀n ẹni tá a fẹ́ bu awọ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé májẹ̀mú yìí pé pọ́gbà ó ti bàlágà ó ní làákàyè ó sì jẹ́ ẹni tó ṣe wípé òun ló finú fẹ́ dọ́gba kìí ṣe pàwọ́ la túláàsì rẹ̀ ìgbà míì nǹkan kan nínú egungun ni wọ́n fẹ́ mú nǹkan kan nínú egungun ni wọ́n fẹ́ mú torí pé nǹkan tó ṣèyàn ó ní í ṣe pẹ̀lú egun tó wọ́n wá mú nǹkan kan nínú egun wọ́n máa bí wọ́n ṣe ṣe sójú nǹkan tí nǹkan ti ṣèyàn lọ́nà tí egun míì pẹ̀lú ìta amú yìí yóò fi hù sọmọ ara ẹni tí a fẹ́ mú nínú egun rẹ̀ a gbọ́dọ̀ gbà a gbọ́dọ̀ jẹ́ kó ti bàlágà a gbọ́dọ̀ jẹ́ kó ti ní làákàyè irú àwọn nǹkan tó máa mú lára ẹnìkan sẹ́nìkan tó bá jẹ́ pé ẹni tí a fẹ́ mú nǹkan lára rẹ̀ ó ti kú kò sí láàyè kí ni májẹ̀mú jẹ́ alákòókò òun náà ní kó jẹ́ pé ẹni tó ti kú tá a fẹ́ mú nǹkan kan lára rẹ̀ níta lè mú lára tiẹ̀ pọ̀ wọ́n lè gbé fùkú rẹ̀ méjèèjì wọ́n lè gbé kó gbìn sí ara ẹlòmíì wọ́n lè gbé ọkàn rẹ̀ kó gbìn sára ẹlòmíì wọ́n lè gbé ẹ̀dọ̀ rẹ̀ kó gbìn sára ẹlòmíì kíndìnrín rẹ̀ méjèèjì wọ́n lè gbé kó gbìn sára ẹlòmíì nítorí pé òun ti kú ó yàtọ̀ sẹ́ni tó wà láàyè gbígbé tá a gbé àwọn nǹkan yìí kúrò lára rẹ̀ kò ní nǹkan kan ṣe fún ma nígbà tó ṣe kó ti kú ẹni tí a fẹ́ gbé nǹkan kan kúrò lára tiẹ̀ tá a fẹ́ lò sára ẹlòmíì ó ti kú májẹ̀mú rẹ̀ ní kó jẹ́ pé ẹni tá a fẹ́ mú nǹkan kan lára rẹ̀ lò fẹ́ lòmíì kó jẹ́ kó ti sàsọtẹ́lẹ̀ kó tó kú pé tó ń bá kú o òun yọ̀ǹda pé gbogbo ń tó bá rò kó lè wúlò lára òun fẹ́lòmíì tí ń sáré
òun yọ̀ǹda kan mu àwọn èèyàn wà bẹ́ẹ̀ yọkọ àkọọ́lẹ̀ wọn pa àwọn òyìnbó yẹn àwọn máa ń ṣe bẹ́ẹ̀ yọkọ àkọọ́lẹ̀ wípé gbogbo ń tó máa ń mà ó lè wúlò lára òun fẹ́ni tí máa ń ṣàárẹ̀ òun yọ̀ǹda kan mu hospital náà máa bí wọ́n ti ṣe máa ń yọ àwọn nǹkan yẹn tí wọ́n á lọ gbé sí ibì kan tí ó ti máa bẹ lálàáfíà títí tí wọ́n fi rẹ́ni tí wọ́n fẹ́ lò fún wọ́n sì ní nǹkan tó máa ń ṣe sí láti fi sọ tí ó jẹ́ pé ó wà dáadáa tó bá rẹ́ni tí wọ́n lò fún wọ́n á lò fún yóò jẹ́ pọ́ sọ àsọtẹ́lẹ̀ nítorí wípé kò sí nǹkan kan lára ọmọnìyàn kò sí nǹkan kan lára ọmọnìyàn tó gba pé kó o mú láyé àbí lẹ́yìn ikú rẹ̀ láì jẹ́ pọ́ fọwọ́ sí láì jẹ́ pọ́ fọwọ́ sí òní ò fọwọ́ sí ẹ̀rí pé àwọn tó wà láyé a ní yóò jẹ́ pé ó finú fẹ́ dọ́gba ìsìpá wà lámú lágbára eléyìí náà ti sọ àsọtẹ́lẹ̀ ọ̀dà kò sọ àsọtẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹnu gbogbo wọn kò wípé àwọn yọ̀ǹda kí wọ́n lè lo ẹ̀yà ara rẹ̀ fẹ́nikẹ́ni tó bá bùkátà rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ sẹ́yìn sì rò pé mọ̀lẹ́bí lẹ́tọ̀ọ́ àti sọ bẹ́ẹ̀ àní ìsìn èèyàn ti kú mọ̀lẹ́bí rẹ̀ wá sọ wípé ara rẹ̀ àwọn donate ẹ̀ donate ara báwọn ó léwu púpọ̀ àyàfi bó ti ṣe lè ṣẹlẹ̀ ni ká pé bàbá yẹn màmá yẹn àwọn ti kú wọ́n kú lórí pọ́mọ wọn kan ṣàárẹ̀ ọmọ wọn ti ń ṣàárẹ̀ yẹn wọ́n á sọ pé ọkàn rẹ̀ ìní kò ṣiṣẹ́ mọ́ tí wọ́n bá rí ọkàn míì tí wọ́n lè gbé sí igbáyà rẹ̀ ọmọ yẹn ó lè là tọ́ bàbá rẹ̀ sì ti kú tí gbogbo mọ̀lẹ́bí tó bá ṣe àpérò tẹnu wọn wá kò wípé kí wọ́n lo ọkàn bàbá rẹ̀ tó ti kú fún eléyàn yóò jẹ́ pọ́ bọ́ọ̀sì yóò jẹ́ pọ́ bọ́ọ̀sì gbà tó ṣe pọ́ ọmọ rẹ̀ náà ni gbogbo mọ̀lẹ́bí sì fẹ́nu kò pé kí wọ́n lo ọkàn rẹ̀ fún a sì má dájú tó bá pé bàbá ń láǹfààní àti sọ̀rọ̀ kó tó kú ó ń gan ọba sọ wípé kò burú wọ́n lo ọkàn ń fọmọ eléyìí jẹba tọ májẹ̀mú tíṣẹ̀rí àwa mú wa náà ní pé ẹni tó ti kú yùn a gbọ́dọ̀ mú nǹkan kan nínú ara rẹ̀ lò fẹ́ lòmíì àyàfi pẹ̀lú májẹ̀mú kárí dájú kó ti kú nítorí pé tá a bá mọ̀ dájú kó ti kú tẹ́ bá lọ mú ọkàn rẹ̀ ẹ̀dọ̀ tàbí fùkù rẹ̀ kíndìnrín rẹ̀ asọ̀pẹ̀yìn lẹ̀ pa nítorí pé láìsí kan nínú àwọn nǹkan wọ̀nyẹn kò sí alààyè tí ó ṣẹ́kù láláyè mọ́ yóò kú ẹ gbọ́dọ̀ rí dájú kó ti kú ibi tí wúwà nù lórí medical doctor mọ́kà sọ pé ẹ lọ mú náà ibo ti kú ẹ rí dájú kó ti kú ẹ̀yin mẹ́yẹ èèyàn ló sùn kalẹ̀ tí ò rúra mọ́ táǹsì ń wo mímí rẹ̀ tí mẹṣíìnì ò indicate pé mímá tẹ́mi ń bẹ lára rẹ̀ torí pé bẹ́ẹ̀ yàn ò ṣe rí pé mímá ọ dákú lọ ni nítorí condition tó wà tẹ́mi bá ní kí wọ́n lọ yọ gbá kí wọ́n yọ àwo yẹ́sì wọ́n yọ àmọ́ bá ṣe yọ ọ̀hún ta ló pa ẹ̀yin lẹ pa ọ́ ẹ̀yin lẹ pa a gbọ́dọ̀ rí dájú pé ó ti kú báwo la sì mọ̀ pé yàn ti kú nínú ṣẹ̀ríà àwa sọ pé àwọn ò ní sọ pé èèyàn ti kú àfi tí nǹkan méjì yìí ọba function ọkàn àtọpọlọ ọkàn àtọpọlọ ìgbà náà ni wọ́n tó sọ pé èèyàn ti kú nínú ṣẹ̀ríà mẹdíkálì àwọn sọ pé tọkàn nìkan bá ń ṣiṣẹ́ tọpọlọ ò ṣiṣẹ́ mọ́ àwọn sọ pé ó ti kú ọkàn nìkan ń ṣiṣẹ́ ọpọlọ ò ṣiṣẹ́ mọ́ àwọn sọ pé èèyàn ti kú ajẹ́pẹ́ ni tẹ́yìn ń pè lókù nínú ṣẹ̀ríà alààyè ni torí pé ọkàn rẹ̀ sì ń ṣiṣẹ́
ọpọlọ ni ò ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ọkàn ń ṣe òun gan kò lágbára ló fà á ní ọpọlọ ò fi ṣiṣẹ́ mọ́ ìgbà tẹ́yìn tí wàá rí i pé ọkàn ò lágbára ṣiṣẹ́ débi pé yóò mú kọ́pọlọ ṣiṣẹ́ ẹ̀yin wá sọ pé ó ti kú nígbà tí ọkàn ò ti ṣiṣẹ́ mọ́ wọ́n fẹ́ kó ṣe pọ́kàn ṣiṣẹ́ àmọ́ṣẹ́ tí ọlẹ jọjọ ṣẹ̀rí àsọ yìí pé èyí tó lẹ jọjọ náà ẹ̀mí ni ẹ gbọ́dọ̀ mú kankan lára rẹ̀ ṣẹ̀rí àyìn máa ń pé ẹ̀jẹ̀ ọkàn ni ó ti ẹ̀jẹ̀ ni ó ti lọ sọ́pọlọ lọ́pọlọ náà fi function ọkàn ti wá lẹ débi pé kò lè ti ẹ̀jẹ̀ lọ sọ́pọlọ mọ́ ẹ̀yin wá sọ pé kò ti ẹ̀yin sọ pé ó ti kú ẹ máa sọ pé kí ni àsìkò ní àkàtì àti discharge pé kẹgbẹ kẹ lọ sí ni lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn sọ pé kò ti kú torí di eléyìí tó bá léèyàn wà ní intensive care irú wa ni ọ̀kan nínú àwọn tó máa ń gbé sí intensive care ni ó wà ní state of coma ọ̀kan nínú irú wa ni ọkàn rẹ̀ ń ṣiṣẹ́ tó lẹ tí ó lè jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n wá fi ẹ̀rọ tí mú kéèyàn ó mí pẹ̀lú agbára ẹ̀rọ yun wọ́n fi pẹ̀lú rẹ̀ wọ́n dè má lára yóò jẹ́ pé ẹ̀rọ yẹn ní ran ọkàn lọ́wọ́ pẹ̀lú túláàsì láti máa ti ẹ̀jẹ̀ lọ sọ́pọlọ bí tí máa ṣe tẹ́lẹ̀ amẹ́nìsìn kò dá sí ẹ̀rọ yìí ní ràn lọ́wọ́ lọ́yọ̀ sí kúta bá ti gbé ẹ̀rọ kó mẹ́ńkọ́ á rí i pé ọkàn tún ti dúró àbí ọpọlọ tún ti dúró torí de eléyìí Islam sọ wípé tọkàn bá tó kú pẹ̀lú ọpọlọ lèèyàn tó kú medicine sì sọ wípé tí ọpọlọ bá ti kú ọkàn ọba àmọ́ ṣiṣẹ́ tọ́lẹ̀ àwọn kàkúnkò ti kú àsìkò yìí gángan medically làwọn máa mú àwọn oríkèé tán bá fẹ́ lò torí gbà náà làwọn gbà pé oríkèé táwọn bá mú yùn yóò lè ṣiṣẹ́ táwọn fẹ́ kó ṣe ṣẹ̀ríà sì sọ pé tẹ́ bá fi lè mú àwọn oríkèé nígbà tí ọkàn sì ń ṣiṣẹ́ ọwọ́ pé ọpọlọ ọkàn ṣiṣẹ́ á sọ pé ẹ̀yin lẹ pa ibi tí ewu wà nù ọ̀dà ìwọ mùsùlùmí dókítà nìwọ wọ́n ti wá gbàgbọ́ yìí pé ìgbà wo láti tó pé èèyàn kú nínú ṣẹ̀ríà àtẹ̀rù pé wọ́n náà mo fẹ́ bi ọ́ léèrè dáàdì rẹ̀ lọ́pọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n kàn wọ́n ṣiṣẹ́ ṣé ọgbà kan gbé dáàdì kan lọ sí wọn náà wọ́n náà nígbà ṣe hospital náà máa ń dúró títí tọ́kàn náà ò fi dúró pátápátá kó tó di pé wọ́n gbà kan gbé òkú jáde ṣùgbọ́n mẹ́díkálì àwọn ti gbà kó ti kú ṣáájú eléyìí ìgbà tó ti di pé ọpọlọ ò ṣiṣẹ́ mọ́ làwọn ti gbà kó ti kú ṣùgbọ́n kẹ́ máa wo àwọn náà ò ní gbókù fọlọ́kù o àwọn náà fẹ́ dúró dìgbà tó kàn tí ó bá ṣiṣẹ́ mọ́ rárá gbà náà wọ́n tó gbókù fọlọ́kù ẹ̀yin ò ní sin òkú yín nígbà tọ́kàn rẹ̀ sì ń ṣiṣẹ́ tó lẹ àmọ́ tí ọ̀ràn ọpọlọ lọ láti ṣiṣẹ́ báwo lẹ sì wá dájọ́ kó ti kú ìrẹ̀ ṣẹ̀ríà sọ pé kó ti kú nítorí pé kí ẹ̀yà ara rẹ̀ ó lè bá a ṣe lò gbàtà ti rí i pé iṣẹ́ tọ́kàn ń ṣe kò ràn ọpọlọ lọ́mọ láti ṣiṣẹ́ ọpọlọ ti ṣáájú kú àwọn dájọ́ kó ti kú kán lè láǹfààní àti mú àwọn oríkèé yẹn lò fẹ́ni tí wọ́n bá lò fún ṣẹ̀ríà ò fara mọ́ kó ti kú o. tọ́ májàmú kejì onáà kó tó ń tí kó ti kú nǹkan tẹ́ mú lára rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ṣe kó lè kópa nínú kí ìbí ó lúpọ̀ òun ti kú kò gbọ́dọ̀ jẹ́ pé n tẹ́ fẹ́ mú lára rẹ̀ yóò lapa nínú kí ìbí ó lúpọ̀ mọ̀lẹ́bí tiẹ̀ ìdílé tiẹ̀ àmà ẹ gbọ́dọ̀ mú nǹkan tí ìbí ó fi lúpọ̀ wọ́n ní kò gbọ́dọ̀ jẹ́ pé
gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú bí nǹkan ti ṣe ń dọmọ látara rẹ̀ lẹ́fẹ̀ẹ́ mú. yẹnni pé tó ní í ṣe pẹ̀lú ẹ̀pọ̀n rẹ̀ àti ntọ́jẹ́má kò gbọ́dọ̀ jẹ́ pé lẹ́fẹ̀ẹ́ mú. nítorí pé ìgbàgbọ́ ni wípé yóò mú kí ìbí ó lúpọ̀, yóò mú kí ìbí ó lúpọ̀. ṣé ẹ̀yin mọ ọ̀nà tẹ́fílẹ̀ sọ pé nǹkan kan kò ṣẹ́kù nínú àtọ̀ rẹ̀ nínú àwọn ọ̀nà tó wọlé àti tó jáde sí oríkèyùn nígbà tí ẹ mú tẹ́ fi lò fẹ́ lòmí. ìbá ni à ń wò ó sì ṣeé ṣe à ń wò ó ipò tí kò sí nǹkan kan bẹ̀ àmọ́ ó ṣeé ṣe kọ́yẹ́ pé nǹkan kan ṣẹ́kù níta àwọn ìwé náà ó ṣeé ṣe yóò mú kí ìbí ó lúpọ̀. tẹ́lẹ̀ ìbá wọn padà lọ ń lo oríkèyùn màtó náà ti àtọ̀ tiẹ̀ jáde tó bá kó lúpọ̀ mọ́ nǹkan kan nínú àtọ̀ ẹni tó ti kú yẹn kọ́. ìdí ni tí wọ́n fi sọ pé kò gbọ́dọ̀ jẹ́ ní tó ní í ṣe pẹ̀lú tó lè mú kí ìbí ó lúpọ̀ láàrin ẹni tá a móríkè rẹ̀ àti ẹni tá a lò fún. tó bá kó kù ńlá lo oríkè rẹ̀. àti alààyè àti òkú tá a mú nǹkan kan lára wọn tá a fẹ́ lò fún aláàrẹ̀, àwọn òfin yìí medical doctors ẹ gbọ́dọ̀ mójútó. alákọ̀ọ́kọ́ gbogbo ń tẹ́fẹ́ sẹ́yìn ẹ gbọ́dọ̀ jẹ́ kí iye ọmọ èèyàn dànù, ẹ gbọ́dọ̀ jẹ́ kí iye ọmọ èèyàn dànù. ẹ rí i pé ní ibi tí ẹ ti ń kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá máa fura ẹ rí i pé iye ọmọ èèyàn dànù gan láwọn hospitals pàápàá teaching hospital tó jẹ́ bẹ̀lẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ iye ọmọ èèyàn máa ń dànù bẹ̀ gán. àwọn ẹni tí ń kọ́ yín àwọn lè má dààmú torí tó bá jẹ́ mùsùlùmí náà ni àgbọ́yé mélòó ló ní nípa ẹ̀sìn rẹ̀ á ń bọ̀sibọ́sí tí ò bá jẹ́ mùsùlùmí. ẹ rí i pé tí nǹkan bá ń ṣe nìkan tó bá ní í ṣe pẹ̀lú ìhòòhò rẹ̀ wọ́n ti ṣe bọ́ aṣọ lọ́rùn rẹ̀ nìyẹn tó jẹ́ pé gbogbo òhò rẹ̀ yẹn iná ni ó wà ní sísílẹ̀. ẹ̀yin ọmọ tẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n sílẹ̀ ní hòhò wájú yín àbí wọ́n sọ pé kẹ́yìn ọmọ sì ń bẹ láíláí ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́ ń kó. torí ẹ̀ ìdí bàbá ń bàbá ìdí ìyó ń ya gbogbo ẹ̀ lẹ́yìn ọmọ wò ẹ̀ sì ń fẹ́ pé kẹ́yìn ju yín wà lálàáfíà. ẹ sọ pé síbi ẹ̀kọ́ làwọn kọ́ kò fẹ́ kàn wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ok ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́ ọ. ẹ rí i pé àwọn obìnrin olóbìnrin tí nǹkan ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti torí pé àbùkù yẹn pọ̀ wọ́n yìí lọ hospital tó bá pé àwùjọ tiwa láfíríkà ń bí àbá máa ń gbá research láti máa ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n fi lọ hospital ni ẹ rí nǹkan ìyàlẹ́nu tí ó pọ̀ ẹ bá sì gbìyànjú láti wá solution. ọ̀pọ̀lọpọ̀ ewu hospital torí àbùkù yẹn ti pọ̀ jù. nǹkan ṣe ibi tí nǹkan ti ń ṣe yẹn ibi tẹ́nìkan kan yẹ kó rí ni àfọkọ rẹ̀ wọ́n wá tẹ́lẹ̀ wájú yín olùkọ́ náà máa béèrè pé what do we call this? àbẹ́ẹ̀kọ́ sọ yẹn náà máa ha òyìnbó rọ́ ẹnìkan lè pé kíní kan kókókókó kíní kan tónus olùkọ́ náà wá sọ pé no kì í ṣe kókókó tónus so nǹkan báyìí ni ẹni ẹlẹ́ni wọ́n tẹ́lẹ̀ yìí o akramakumullah so ńgbà wá tó bá sọ títí tán fa lọ tán fa bọ̀ ó kàn ní Yorùbá ń kọ́ àbẹ́ẹ̀rí nǹkan mẹ́rin kílẹ̀ ti sọ Yorùbá ń sí tẹ́lẹ̀ ẹni ẹlẹ́ni a lè máa wá òyìnbó ká òyìnbí tí ẹ wà sí sílẹ̀ o 15 minutes kò yẹ bẹ́ẹ̀ à ń da iye ọmọ èèyàn nù torí pàǹkà ńkọ́ medicine rántí ìwọ tí wọ́n ń sídìí ọmọ èèyàn lẹ̀ wájú rẹ lónìí lórúkọ pọ́ǹkẹ́kọ̀ọ́ màkàmàkà ló yẹ kàn ó ṣeé ṣe kọ́ kan mọ́mì rẹ̀ ńjọ́ kan
àmọ́jọ yọ ọ lẹ́nu bẹ́ẹ̀ ni ṣé báyìí lómi tí wọ́n gbé wá tí wọ́n náà wọ̀ wọ́n mẹ́nìkan nínú àwọn ó ṣeéṣe kọ́kàn ìyàwó rẹ lọ́la ṣé tíyàwó bá padà délé ó pé no I'm no more having interest in you tó wí bẹ́ẹ̀ àwọn tí náà tí wọ́n ṣe fún ọkọ wọn náà lé wọn gbà wọn padà délé wọn náà fi sọsù ó fi para ó fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà iye ọmọ èèyàn gbọ́dọ̀ dànù torí pàǹkan wà láàfíà fún ẹ mọ̀ sọ àwọn èèyàn di níta fi máa ṣe experiment lọ́nà tẹ̀ ní bò wọn láṣìírí ẹ̀ ní sọ́yì wọn fún wa kí ló burú nínú tó bá yẹ pé ẹni tá à ń rẹ̀ ń ṣe yun tẹ̀sí fẹ́ fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kó jẹ́ pé ọwọ́ bí tí nǹkan ti ṣéun òun náà ni yóò wà ní ìta yóò sì wá ń ta níwájú àwọn èèyàn tẹ́ jẹ́rú ẹ̀yà rẹ̀ tó bá jọkùnrin àwọn ọmọkùnrin nìkan tó ń kẹ́kọ̀ọ́ nìkan dúró ń bẹ̀ tó bá jóbìnrin ni àwọn obìnrin nìkan tó ń kẹ́kọ̀ọ́ nìkan dúró ń bẹ̀ nítorí pé túláàsì ló bí òfin ṣẹ̀ríà sọ pé túláàsì lè jẹ́ ká ṣe tọ́jú ìwọ̀ ṣùgbọ́n tí túláàsì bá bí ká ṣe tọ́jú ìwọ̀ a gbọ́dọ̀ gbé táyọ̀ ayé rẹ̀ a gbọ́dọ̀ gbé táyọ̀ ayé rẹ̀ torí iye ọmọ èèyàn gbọ́dọ̀ dànù ẹ ní lọ́pọlọ yín gbogbo gbà iyì ọmọ èèyàn gbọ́dọ̀ dànù nítorí pé ó fẹ́ tọ́jú ẹ̀ lọ́la ìwọ náà lè padà dá private hospital rẹ lẹ̀ tó o bá ti ní lẹ́mìí rẹ gbogbo gbà pé iyì ọmọ èèyàn gbọ́dọ̀ dànù ó tó láti pe kọ́sítọ́mà wà fún torí pé gbogbo èèyàn mọ̀ sọ̀rọ̀ rẹ dáadáa pé dókítà yín alhamdulillah mùsùlùmí gidi ni mùsùlùmí gidi ni ìwọ náà ó sì ń palẹ̀ mọ́dàlù kìyàmà rẹ̀ ìgbà tó o ti sánà kí ọmọ èèyàn dànù lọ́dọ̀ rẹ̀ torí pé ìwọ ògbéra rẹ̀ sípò tó fi sí àwọn nǹkan tí ó dáràn bọ́ ọlọ́run níjọ́ gbẹ̀ndàlù kìyàmà alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì òun náà ní pé gbogbo tí wọ́n bá fẹ́ mú lára ẹnìkan lò fẹ́ lòmíì kò gbọ́dọ̀ bí kí ìbí kó lúpọ̀ gẹ́gẹ́ bí ètò àti má pèjú ìwà lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ jẹ́ tó lè mú kí ìbí kó lúpọ̀ ní tó ní í ṣe pẹ̀lú tí ń dọ́mà lára ẹnìkan kò gbọ́dọ̀ jẹ́ pé ńlẹ́ fẹ́ múlò fẹ́ lòmí. nítorí pé Islam ọ̀kan nínú nǹkan márùn-ún tó mú wa ẹ̀rí pa sọ pé ọwọ́ aṣọ ẹ̀mí ọmọ èèyàn nǹkan míì ó ní kó fẹ́ sọ ìbí yín ó fẹ́ sọ kò fẹ́ kí ìbí ó lúpọ̀ níṣìí tí wọ́n bá pera rẹ lọ́mọ bàbá rẹ̀ tí bàbá rẹ bá pè ọ lọ́mọ àwọn kó mọ̀ sí kọnu kọ́họ̀ kan bẹ́ẹ̀ 100% ọmọ bàbá yìí lọ jẹ́ 100% bàbá yìí ni bàbá rẹ̀ ní tí Islam fẹ́ ọmọ tó bá ti di pé nǹkan ló pọ̀ ìdínú Islam faramọ́ pé ẹ máa ṣe báńkì cement gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe báńkì ẹ̀jẹ̀ nítorí pé kò sí tàbí ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ọmọ olùpọ̀ ìbí olùpọ̀ torí délé gbogbo tó bá ti lè mú kí ìbí olùpọ̀ kò gbọdọ̀ jẹ́ pé ńlẹ̀ fẹ́ gbé látara ẹnìkan sára ẹnìkan. bákan náà a gbọdọ̀ ta nǹkankan nínú ẹ̀yà ara ọmọ èèyàn nítorí pé a fẹ́ lò lára ẹlòmíì kọ́tọ́ kò sí nǹkan kan lára ọmọ èèyàn tó wà fún títà kò sí nǹkan náà torí ẹ̀ sẹ́yìn bá wá wo ti ṣẹlẹ̀ láyé ní sẹ́yìn kan tako gbogbo eléyìí Nàìjíríà ń bí tí àárẹ̀ bá ń ṣe nìkan tó ní í ṣe pẹ̀lú kíndìnrín láti mọ̀ pé wọ́n nìkan gbé lọ India torí pé ní India àwọn èèyàn látàrí òṣì wọ́n pọ̀ tí wọ́n ti gbà kí wọ́n yọ tí wọ́n ti gbà láti ta ọ̀kan nínú kíndìnrín wọn méjèèjì táwọn ti stọ̀ rẹ̀ kalẹ̀ tí wọ́n ń retí àwọn ẹni tó nídìí ẹ̀ tí wọ́n wà láti gbogbo ayé kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ̀ra kò sí nǹkan kan lára wa tọgbà rírà àti títà nǹkan yẹn kódà kó jẹ́ nǹkan yẹpẹrẹ jù lára wa kí nǹkan yẹpẹrẹ jù ìgbẹ́ wa wọn gbọ́dọ̀ ta àwọn kan ń dáko wọ́n sọ pé masha Allah àmọ́ múlẹ̀ jí ìgbẹ́ báwo
tí wọ́n bá fi ìgbé ọmọ èèyàn dáko òfin ṣẹ̀rí ọ̀gbà ká jẹ ọ̀gbà ká jẹ torí ẹ̀yà ara wa ohunkóhun lára wa ọ̀gbà títà kò sì gba rírà tí wọ́n bá ní wọ́n má tà wọ́n ti sọ pé a gbọ́dọ̀ rà èèyàn yóò kú kíndìnrín rẹ̀ sì ti bàjẹ́ àwọn á ní kó ṣẹyọ kan wọ́n bá wa lò fún gbogbo ayé yìí kò sẹ́ni tó gbà láti fi tiẹ̀ lẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n ní àwọn ò ní filẹ̀ àfikún àwọn gbowó sáàgbà kọjá rírà àwọn ní àfikọjẹ títà ló sì ní rírà òfin ṣẹ̀ríà ni wọn ò gbọ́dọ̀ ta ẹ kíyèsí wọn ò gbọ́dọ̀ ta kò sí nǹkan kan tó yẹ kó jẹ́ títà lára yìí lọ́dà àwọn ò lọ́nà mi èèyàn yóò sì kú tẹ́ bá rà á kò burú tó kẹta tó ń ti pé títà ló ní rírà ẹ̀ṣẹ̀ tí ń bẹnu kẹ́yìn rà kò tó ti ẹni tó fẹ́ tà tẹ́ ẹ bá ti rí ọ̀nà àbáyọ ju pé kẹ́ ẹ rà á lọ à ń bẹ Allah kó má burú. ṣùgbọ́n kéèyàn wá dúró pé títà ni ká máa dúnàdúrà 100 million ló lẹ́ dín bẹ́ẹ̀ kò sí nǹkan kan torí kí tí wọ́n bá fẹ́ tà kò sí owó tọ́ka ara ọmọ èèyàn ẹ̀yà ara rẹ̀ kò sí owó tọ́ka torí ẹ̀kọ́ tọkàn tà tọ́ Islam ọgbà kan tà nǹkankan ohun yòówù ó lè jẹ́ nínú ẹ̀yà ara ọmọ èèyàn ńṣe lẹni tí ó bá fi nǹkan kan lẹ̀ lára rẹ̀ fẹ́lómi kó fi ilẹ̀ li wajhillah nítorí ojú Allah kó ṣe nítorí ti Allah pẹ̀lú ẹ̀mí pé mo fẹ́ láti fi tèmi gba ẹnìkejì là mi ń fẹ́ kẹ́mi rẹ̀ lọ bẹ́ẹ̀ ó ṣe nítorí ti Allah níbi ẹlòmínà wà ní ìsìtú sọ pé wọ́n mú kíndìnrín òun fẹ́ lómi wọ́n mú kankan nínú ẹ̀yà ara òun fẹ́ lómi wọn ò ní gbowó ṣùgbọ́n lẹ́mìí kò ń fẹ́ gba nǹkan mi ọlẹ́mìí kò ń fẹ́ gba nǹkan mi kò gbọ́dọ̀ jẹ́ pé torí pé ó fẹ́ gba kankan torí ẹlòmíì nìsín ó ti ń struggle láti fẹ́ ọmọ bàbá kan àwọn bàbá yẹn reject ẹ àwọn ò lè fọmọ fún tó ń tẹnu ẹ lọ́ba gbọ́ pé bàbá ọmọ yẹn sàárè àárẹ̀ tán ṣe ní í ṣe pẹ̀lú kíndìnrín wọn ò rẹ́ni tí ó fún wa ní kíndìnrín tán lè lò ni wọ́n bá múra rẹ̀ wá pé wọ́n lò kan fún wa nínú kíndìnrín rẹ̀ sọmọ pé nínú májẹ̀mú tá a sọ àníkọ́ lọ gba àyọ̀dá lọ́dọ̀ bàbá rẹ̀ o mo rò pé yé wa ìwọ fúnra ara rẹ̀ tó ti bàlágà tó nílàákàyè ìwọ ló finú fẹ́ dọ̀ sọ pé o fẹ́ fi kíndìnrín rẹ̀ lẹ̀ kò sí wàhálà ń bẹ ọwọ́ lọ bá wọn wá sọ pé o fẹ́ fi kíndìnrín rẹ̀ lẹ̀ wọ́n ní kí lọ fẹ́ gbọ́ ní lílá wọ́n sì yọ kíndìnrín rẹ̀ wọ́n fi sí bàbá lára bàbá náà tún dìde àti bàbá àdìjọ tún á padà wá pétọ ìwà Fọlúkẹ́ níbi tá a bọ́rọ̀ dé bóòní àwọn dáàdi mi wọ́n sì ń kọ́ ọ dáàdi rẹ̀ sì jẹ́ aláìmoore báyìí tó o gbàgbé pé bàbá yẹn ti fẹ́ kú òun ló ń fi kíndìnrín òun lẹ̀ fún wa tí wọn ò bá fi ọ́ fún mi gbóńtà ṣètìlẹ́ fi jó lára yọ gbọ́ sẹ́yìn mọ̀ pé kò fún wa lillah ó fún wa nítorí tó náà fẹ́ gbà ní. tábà ti lè mójútó àwọn májẹ̀mú yìí àjẹ́ pé kò burú wọ́n mú nǹkan kan nínú ẹ̀yà ara ọmọ èèyàn tí wọ́n máa mú kó fi tọ́jú ẹlòmíì. wọ́n kì í mú ẹyin dú wọ́n mú kanu méjì wọ́n fẹ́ nìkan kò lè ṣiṣẹ́ eyín gan
eyín wa ti ń ká ọmọ wa masha Allah gbogbo eyín 32 tiẹ̀ ló pé tí wọ́n lè mú eyín ọmọ fún wa rárá ọ lọ sọ́dọ̀ àwọn dentist wọ́n léyìn ké tí wọ́n bọ̀ sí ò nídìí pé kí wọ́n mú eyín ẹnìkan fún ọ́n bẹ̀ wọ́n. sọ àwọn kankan wà tó pé medicine wọ́n ti lọ síwájú ńbẹ̀ kò bùkátà pé tẹnìkan la fẹ́ lò so wọ́n mọ artificial tí wọ́n bọ̀ gbé sí tí ò bá jẹ́ni tó mọ̀ dáadáa wọn à ní mọ̀ pé eyín rẹ̀ ti kárí so ọ̀pọ̀lọpọ̀ sì wà tó jẹ́ pé àwọn wò pé tó bá ti ká kọ́ká bẹ́ẹ̀ náà à ti ń dàgbà nìyẹn sá yóò bá ní àìtó eyín ká là ń dáwọ́ bò àwọn ti dàgbà ní ìsìn eyín rẹ̀ ti ń kọ́ ọ̀ká náà tó bá fẹ́ bu ọ kó bu ọ tí ẹ̀ náà ń bọ̀ kó bùkátà pé kí wọ́n yọ tẹnìkan fún ọ. lẹ́yìn eléyìí ọ̀rọ̀ míì ta tún fẹ́ mẹ́nu lé ó náà ní nínú medicine ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú wọn ò dààmú fún ọmọnìyàn tá ń tọ́jú kọ̀ọ̀kan wọn tó bá lè kú okú ni ẹ má jẹ́ kí tìyẹn ó rí bẹ́ẹ̀ o nítorí pé iṣẹ́ yìí iṣẹ́ tó léwu gan ni akramakumullah àwọn veterinary doctors tí ń tọ́jú ẹranko tẹ́nìkan bá gbé ewúrẹ́ kọ́dà ajá kọ́dà ẹlẹ́dẹ̀ tó bá gbé lọ fún ọ pé bá a tọ́jú ẹ̀ tó wá fura mọ̀ yí pé veterinary doctor yún òun ni ò tọ́jú rẹ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yọ pátì ilẹ̀ ẹranko yẹn fi kú sẹ́mi kó lè di wàhálà tó ń ti pé ewúrẹ́ ni ajá ni tàbí ẹlẹ́dẹ̀ ó lè di wàhálà gidi kọ́dà tó ń gbéra wọn lọ kóòtù bó wàá lọ máa nìyàn èèyàn tó má tanra rẹ jẹ o tó bá ti mọ̀ pọ̀ fẹ́ ṣiṣẹ́ yìí tètè lọ kọ́ nǹkan mi sẹ́mi pẹ́lú mi ẹ̀mí kà ní máa fi ṣe ti máa ń ṣe yóò mọ̀ wò pé after all ẹni tán gbé wá sí mùsùlùmí tó bá kú kó kú náà Allah ọ̀bẹ ọ pé kọ́ ọ máa ta hospital pa àwọn èèyàn o nítorí pé àwọn ọba jẹ́ mùsùlùmí àwọn kan ní mentality burúkú yẹn bẹ́ẹ̀ náà ni òun náà sọ pé after all kì í ṣe ọ̀kan nínú àwọn ẹ̀tọ́ jẹ́ fellowship táwọn jọ ń bá ká tó bá kú kó kú náà is a muslim tó bá jẹ́ bẹ́ẹ̀ má ń ṣiṣẹ́ medicine o torí pé ibi tó ti yá jù pé kéèyàn máa pa àwọn èèyàn lọ́pọ̀ iṣẹ́ yìí èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Allah ẹni tí ò bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀mí pé mo fẹ́ gbọ́ ọmọ nìyàn là kódà kó jẹ́ kèfèrí kò sẹ́ni tí wọ́n lè gbé wá bọ̀ kò sí sọ́spítù náà láyé kódà kó jẹ́ ìlú àwọn mùsùlùmí tẹ́nìkan máa sàárẹ̀ tí wọ́n gbé wá kí wọ́n sọ pé kó neglect ẹ̀ nítorí kìí ṣe mùsùlùmí láíláí ìlú àwọn òyìnbó tẹ́ rí náà tó bá gbé aláàárẹ̀ lọ wọ́n ní sọ pé kó neglect ẹ̀ nítorí kó jẹ́ mùsùlùmí tó ti pa àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tí ń ṣẹlẹ̀ tó ṣe pé mú fura dání lọ́dọ̀ tiwọn kí n fún yín lápèjúwe tó má gbé aláàárẹ̀ lọ sí ìlú òyìnbó láti ìlú àwọn mùsùlùmí wọ́n máa ń sábà ń fi pamọ́ wọn ní jẹ́ kó wọ́n mọ̀ pé aṣíwájú ẹ̀sìn aṣíwájú àwọn mùsùlùmí ni nítorí pé ìwádìí ti fi hàn even Amẹ́ríkà tó má gbé aláàárẹ̀ lọ láàyè òkú ni wọ́n gbé padà wá ọ̀kan náà olùmọ̀ńlá ẹ̀sìn Islam wọ́n gbé lọ sí Amẹ́ríkà láti lọ tọ́jú nígbà tí ń ṣàárẹ̀ àárẹ̀ tó bá kú ìyàwó rẹ̀ wá tẹ̀lé ìyàwó rẹ̀ tó kéré jù ìyàwó yẹn lọ á kọ tírà kan ó ní ìrìn àjò ọkọ mi èyí tó rìn káyìn alhamdulilayi kò kú sàn pàtó tó padà délé ló tó wá kú obìnrin yẹn ọkọ tírà yẹn tóbi ó wá nígbà táwọn wà l'Amẹ́ríkà gbogbo èèyàn ní máa bẹ ọkọ òun wò toró lùmọ̀ ńlá ni ká forúkọ bò láṣẹ ó ní pípọ̀ táwọn èèyàn wá ń pọ̀ ní wọ́n ń ṣe àwọn òṣìṣẹ́ hospital yẹn ń ṣe wọ́n ní ààyè pẹ̀lú èèyàn wò lélẹ́yìí torí àwọn ti ní experience pé tí wọ́n bá mọ̀ pé aṣáájú ẹ̀sìn Islam ní kíní kan ni ẹ mọ̀ pé bí wọ́n ti ṣe lè fún ní abẹ́rẹ́ tí ó fi gbádùn náà lè fún lábẹ́rẹ́ náà tí ó dà láfíà rẹ̀ rú so onígbà tí wọ́n á bí àwọn lérò pé irú èèyàn wo lọ́kọ yín yìí tí gbogbo èèyàn fi ń wá wọn á ní adẹ́rìn kò sọnù nù kó lè bá a padà wálé lálàáfíà
ọmọ bàjẹ́ pé wọ́n ràn lọ sí kérémánjé ṣe léyìn ṣẹlẹ̀ but nínú ṣe medicine yìí iṣẹ́ àánú ni ẹni tí ò bá ti láàánú kọ́ máa wọ̀ bẹ̀ torí pé ọkàn ti gba máàkì tó pọ̀ ṣebí ní gbọ́ pọ̀lọpọ̀ wọ̀ bẹ̀ ti bí tí ọ̀já láàrin mọ́jọ jẹ́yìn lásán ó gbọ́dọ̀ tún jẹ́ pé ó láàánú látọkàn wá ẹni tí ò bá láàánú kò lè ṣe torí pé aláàárẹ̀ tẹ̀rí aláàárẹ̀ ọ̀gbọ́n ní ti ń ṣe ti sọ́ di nǹkan míì ẹni tí ń sáré lè yàgbé ara ẹni tí ń sáré lè tọ̀ sára ẹni tí ń sáré lè máa játọ́ lẹ́nu nítorí pé kò gbádùn ọ̀dà ta lẹni tó wá yẹ ká pé yọ wà nítòsí rẹ̀ tọ́jú rẹ̀ ńgbà náà tí ì bá ṣaláàánú ẹ mọ́kàtí torí pé nọ́ọ̀sì ti wà nọ́ọ̀sì ní kó máa ṣe léyìn tí nọ́ọ̀sì bá láàánú tí mẹ́díkù dọ́kítọ̀ bá láàánú nǹkan bàjẹ́ ẹ gbọ́dọ̀ láàánú kẹ́ẹ̀ka kún pé àwọn èèyàn yìí ẹ fi wọ́n sípò bàbá yín ẹ fi wọ́n sípò màmá yín ẹ fi wọ́n sípò ọmọ yín ẹ fi wọ́n sípò ẹ̀gbọ́n àbábúrò yín inú ò jẹ́ kẹ́ ẹ rí sẹ́yìn ẹ̀sìn inú ò ní jẹ́ kẹ́ ẹ mú ní mú pé ẹ ń bá fẹ́ kú kó kú ẹlòmíì máa ń tìtorí pé medicine ló ń ṣe hospital làwọn ti ń ṣiṣẹ́ àìmọye òkúta ń gbé jáde lójúmọ́ bí wọn náà bá kún wọn sọ burú ni ó léwu o kámọ̀ pẹ́mi ọmọ èèyàn ń tọ́ wọn ni o èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn lèèyàn jẹ́ sábàbí tẹ̀mí fi bọ́ lọ́nà àìtọ́ Islam ṣe léwọ̀ kí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ medicine kó jẹ́ pé ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ ni ló fi mú Islam sì bí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìṣèwádìí fínífíní nípa báwo ló ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tá a bá kẹ́fìn wípé ẹ̀yin lẹ lọ́wọ́ nínú táburú fi ṣe léyìí Islam ní kí wọ́n wádìí torí ẹ̀ Islam fẹ́ ká ṣọ́ ẹ̀mí ọmọ èèyàn bẹ́ẹ̀ mi ọmọ èèyàn ṣe ní bọ́ ọ̀dọ̀ wa nílùú òkèèrè àwọn medical doctor àti àwọn nurses wọ́n máa ń jẹ́ àwọn èèyàn pẹ̀lẹ́ tí wọ́n máa ń túraká sálárẹ̀ tán bá gbé wá fún wọn wọ́n sì máa ń yọ̀ mọ́ wọn lọ́nà tó yẹ pé ìṣesí wọn kò ti fún ọ ní fọkànbalẹ̀ pé àwọn eléyìí wọ́n wà ń pọ̀ ẹ̀ tó lè tọ́jú kí ló dé lọ́dọ̀ tí wọ́n á ń bí ojú yẹn kọ́ rẹ lọ́wọ́ ni ọ̀rọ̀ burúkú tún máa jáde lẹ́nu yín nítorí pé wọ́n ti jẹ́ medical doctor sọ̀rọ̀ pé màláìka nù ò ní láàánú àwọn ẹni tí wọ́n ń bọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ sí wọn sakasaka bí ọmọ ọ̀dọ́ rẹ eléyìí tó mú kọ́pọ̀lọpọ̀ kí wọ́n máa yan hospital lódì kẹ́sì máa wọ nǹkan o mùnáfìkì lọ́pọ̀lọpọ̀ àwọn medical doctor àtàwọn nurses ti wà o tí wọn kì í ṣe dáadáa sálàárẹ̀ tó bá wà o òun náà ni ó rí iṣẹ́ nílùú òkèèrè tẹ́sì dámà yóò máa yọ ṣẹṣẹ máláàárẹ̀ yóò máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó wá bá kí ló dé tó lè ṣe bẹ́ẹ̀ lù rẹ̀ àwa ni tó bá lè kú òkú àbí ibi tó ń lọ owó lọ wá lọ kò ní dáa fún sáàkì rẹ ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah wọn à ní ìbẹ̀rù Allah lọ́hùn tó máa sọ fún yín pé ní ìsinsẹ́ 8 hours ní shifting rẹ̀ ní Nàìjíríà mi lọ́hùn wọ́n sọ pé 12 hours ni ó ṣe ìdajì ojúmọ́ lónìí máa ṣe pẹ̀lú dùnú sọ̀dà bẹ́ẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ tí o bá ti mọ̀ pé sẹ́yìn ò pé ọ dàbí sọ ọlọ́pàá ni àwọn èèyàn ń lọ lórí títì wọ́n á ní bàbá inú òrùn la wà látàárọ̀ èmi kan mo fi ọbẹ̀ gbà tó sì rí pé sẹ́yìn ẹ pé ọ ló ń ṣe ìjọba tó fi ọ sínú òrùn tí wọ́n bá rí i pé iṣẹ́ yìí ò pé ó lè kọ resignation letter ìjọba gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n recruit ẹlòmíì ó sì lè sọ fún ìjọba wípé actually 50,000 tẹ́ ń san fún mi ọ̀gbọ́n bùkátà kí ni ìjọba ó ṣe inú kọ́bọ̀ fi kún àbí kọ́ sọ pé náà ní agbára àti fi kún ọ̀kan ṣẹlẹ̀ inú kọ́ tẹ̀síwájú àbí kọ́ olóòṣè má bẹ́ẹ̀ náà lẹ́yìn náà kí ló dé aláàárẹ̀ lèmi
ó sì lè jẹ́ pé mi lẹ́ẹ̀mọ̀ karama ibi ọ̀lọ́ gbaṣẹ́ a sì tún gbọ́ pé ẹ máa búra níjọ́ tẹ́ bá gbaṣẹ́ ó búra pé ó ṣiṣẹ́ yìí o oníjàmbá o oníṣẹ́kíní o ìjọba sì gbọ́ ṣiṣẹ́ ọwọ́ á rí i pé owó tẹ́ ń san fún ọ kò tó ọ sẹ́mi lọ́ọ́ yẹ kó ọmọ kanra sí kí lọ́kàn mi sàwọ̀lẹ́lẹ́ ilé ẹgbẹ́ owó sẹ́ lọ́dọ̀ tèmi náà gbà mo tún fẹ́ máa lọ ẹni bíìlì o ẹ lọ san bíìlì ọmọ akanra mọ́ mi ọ̀sẹ̀ ẹjọ́ dáadáa kí ló dé ní sọmọ kíláàsì rẹ tó àìkú tíìtì mi lọ ń pariwo mọ́ mi báwọn iṣẹ́ tí wọ́n gbà tọ̀yàn láàyò ni ìdí ni pé a kọ̀ láti jàǹbá orílẹ̀-èdè tiwa nítorí owó ilé ayé táwa ń wá kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmá kódà bọ́ bá padà lọ lókèèrè má bà rẹ́kọ̀dù rẹ jẹ́ ń bì ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọlọ́run kọjá pé bọ́ọ̀ máa ti ń débẹ̀ tàì débẹ̀ ni wọ́n lè ọ ìhòòrò rẹ̀ ọ̀ wá fẹ́ ya iná lé gbẹ̀yìn kò wá ní bá pé náà ń retí òun má torí kọ́rọ̀ rẹ̀ ọmọ bá rí bẹ́ẹ̀ kájá ẹni tó ṣe pé ìgbà tá a wà ń bẹ̀ á ṣe dáadáa àbá rẹ́kọ̀dù ara wa jẹ́ nàìjíríà ọ̀dà nàìjíríà ọ̀dà ṣe bí sùkúù nàìjíríà náà ló sì lọ yìí àbẹ́ ẹ̀kọ́ ni òkà àmì pọ̀ fẹ́ jàǹbá nàìjíríà náà nù nàìjíríà fowó rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nàìjíríà fowó rẹ̀ ó fi fasilitéètì gbogbo nǹkan tó lọ́kọ́ ó tún fa àwọn èèyàn rẹ̀ lẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ lára wọn torí pọ́ máa rẹ̀ ní wọn náà ìgbà tí wọ́n á ṣe ọdún náà tó dáa tán ọlọ́fẹ́ sá lọ sọ dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ gbogbo olùtẹ́ bá lọ láyé àwọn medical doctor ọmọ nàìjíríà pọ̀ ń bẹ gán wọ́n pọ̀ ń bẹ gán nàìjíríà ń bí a sì ní dókítà tó tó sọ dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ o ìyàwó lọ ọkọ lọ ọkọ jẹ́ medical doctor ìyàwó náà jẹ́ medical doctor àbí kí ọkọ jẹ́ nurse kí ìyàwó jẹ́ medical doctor opposite ẹ wá gbọ́ ìwọ tó fẹ́ sá lọ má sá lọ akramakumullah ìyàwó wa ń sọ wípé ètò ti ṣẹlẹ̀ ní o ìyàwó ní ohun àtọkọ òun làwọn jọ wà ń kọ́ńtírì báyìí ọkọ ń gbowó oṣù òun náà ń gbowó oṣù medical doctor lọkọ actually ọkọ ló sọnà bó náà sì wà o owó oṣù àwọn ò jura wọn lọ kí ló ló wá sọ náà al-Qur'an ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkọ òun wá ń sọ fún ìyàwó pé ní ibi táwọn wà yìí o ká fọwọ́ wẹwọ́ ní ó jẹ́ kọ́wọ́ ọmọ o òun gẹ́gẹ́ bí ọkọ òun lè gbé gbogbo ìnáwó after all ṣé bówó kan náà làjọ ń gbà ẹ bá àmọ́ jọ gbowó kan náà ta ló lúwa ní kó máa náwó ẹ dáhùn o ètò ẹ náà retí rẹ o ọkọ ni ó máa náwó kò sí tọ́kàn ìyàwó wàhálà bá dé èló lọ fẹ́ gbà gan mọ́ ń sọ fún yín pé owó tó ń gbà kọ́ ni ọ̀sán ọdún lówó Allah ní báyà fà lùbáríkà sí ní ìsinyìí kíye tó ń bá ń gbà kápẹ́ Saudi yà lọ wà lápèjù kápẹ́ medical doctor tó ń ṣe wọ́n gba 10,000 riyals lóṣù ìwọ́n mọ̀ jọ́ lójú pé owó ni nítorí kò ń ṣírò rẹ̀ sí náírà ó ti gbàgbé kò sí Nàìjíríà mà 10,000 riyals tí wọ́n ń gbà wọn is nothing lórílẹ̀‐èdè tó ń ti ń gbà wọn torí pé ní ìsìnwọ́ ló fowó rẹ̀ gbalé tó bá rí tó ń gun mọ́tò owó rẹ̀ ló fi rà tí nǹkan kan bá ṣe ọ́ tí wọ́n náà need attention hospital owó rẹ̀ ló fi tọ́jú ara rẹ̀ tó bá ń lọ́mọ ń bẹ̀ tó fọmọ sí school owó rẹ̀ ló fi sanwó school kò sí nǹkan kan tọ́jọ́ fẹ̀ at the end of the day ó padà rí i pé ìsẹ̀mí náà kò fẹ́ yàtọ̀ sí ìsẹ̀mí Nàìjíríà tó sáfù ọkàn lè jẹ́ pé n ti ń ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ tó bá ṣírò rẹ̀ sí náírà ọ̀pọ̀ ju n ti ń ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ ń lé lọ bọ̀tọ́ bá lọ lé náà owó rẹ̀ ló fi wálé o sọ pé gbogbo ẹ wọnú ara wọn lẹ́yìn náà àwọn ìlú òkèèrè yóò sọ fún ọ tó bá ti ń jáde kò ní airport wọ́n sọ fún ọ pé iye tá a allow kó lè mú jáde ní country yìí is this amount
ó túmọ̀ sí pé afẹ́kọ̀ọ́ wá ṣiṣẹ́ àmọ́ owó tó bá pakọ̀ náà bì mo rò pé yé wa ìdí nu tẹ́fìrí tẹ́lómi tó lọ sílùú òyìnbó ti ń ra tòkunbọ̀ ránṣẹ́ lé torí bówó rẹ̀ sì lè jáde tó bá tún rà tó rà fún jàǹbá sẹ́mi kó ṣiṣẹ́ fún sẹ́nu àwọn máa ta mọ́tò wọ́n sì máa sọ fún ọ pé mọ́tò ọ̀lọ́ńlẹ̀ àmì ẹ̀tún lè kó mẹ́rin ránṣẹ́ ọ̀lọ́ńlẹ̀ o sọ eléyìí túmọ̀ sí pé kó burúkọ jáde lọ síta àmọ́ má bàá bì jẹ́ má bàá bì jẹ́ torí bí náà ló ti róore tó rí ẹ mójútó àwọn ẹni tẹ́ ń tọ́jú ẹ ṣàánú wa nínú nǹkan tó ti ṣẹlẹ̀ láyé wa nítòsí bí a ti gbọ́ nípa medical doctor tó ẹ pé tí àwọn èèyàn bá tò níbi tó wà tó bá wọlé lọ bá pẹ̀lú dáadáa ní fi tọ́jú wọn ibi tó lọ́wọ́ ti sínà fún tó náà fi dání tó lọ hospital jẹ torí nǹkan nínú àwọn ẹni tó tọ́jú òun lọ padà sí lórí ó rí bó ti ṣe sóun ó dẹni tó ṣe pé kò nídìí ìṣèjọba má òun náà dá hospital tiẹ̀ ní tó facilitate ẹ̀ pẹ̀lú gbogbo àwọn irinṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan ìwọ náà ọ̀ mọ ibi tó rí òtún wa bọ̀ wọ́n ṣe ń ṣe wípé ẹni tó bá fẹ́ kú kó kú tọ́jú wọn bó ti ṣe dáa àti bó ti ṣe yẹ kó sì lẹ́mìí wípé ọ̀ ń fẹ́ kó ló ọmọ san lẹ́sàn-án lórí ní tó ń ṣe yìí torí pé òun gbìyànjú láti jẹ́ kí àlàáfíà àwọn èèyàn kó wà dáadáa kó wọ́n má lọ kúkú òjijì tó bá lẹ́mìí bẹ́ẹ̀ Olúwa lè máa san lẹ́sàn lórí tó ń ṣe. Kọ́ wá gbìyànjú wá sí emergency unit wọn ò gbé wá bẹ́ẹ̀ nítorí pé nǹkan kan ò ṣe o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ilé kálukú wà o ẹnu iṣẹ́ kálukú ní kálukú wà o tó bá ti wá gbé wọn dé emergency unit ẹ wá neglect wọn kalẹ̀ nǹkan tí ń ṣe kò tí ì lọ títí ìgbà tí nǹkan bá deteriorate tó bàjẹ́ láti ok dr lágbájá báyẹn lè attend sí lẹ́yìn 5 hours kí ló rò pé ó ṣe fún wa náà jọ gbẹndàlùkìyàm kódà kó tó dijọ́ gbẹndàlùkìyàm kí ló rò pé ó lè ṣẹlẹ̀ sí wa náà lọ́la kó a jẹ́ pé the same hospital náà wọ́n gbé ọ wá káwọn náà fi ọlẹ̀ fún wákàtí 5 láì attend sí ọ tó ń ti pọ̀ ń kú lọ tó ní sọ̀rọ̀ wàláì ọ sọ̀rọ̀ pé irú wa burúkú wo leléyìí nígbà tí èsì pé fẹ́ sórí ibú ọkẹ́ orí ibú tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣebí náà lọ bọ̀ yìí torí tí wọ́n náà ṣe sọ́mọ làkejì nu a máa ṣèṣe pé kọ̀ọ̀kan wá ẹni tó bá fẹ́ kú wọ́n gbá láàrẹ̀ kan lọ hospital ìgbà tí wọ́n gbé lọ hospital bí wọ́n ṣe ń wọlé mọ́tò kan gbé òkú kan jáde ní àwọn ilé wọn sọ pé subhanallah wọ́n mọ̀mọ́ lọ jẹ́ pé ní tí ó gbẹ̀yìn ẹni táwọn náà gbé wá ní wọ́n tún wá tọrọ yẹn sọnù ward dókítà tí ó wá àtẹ́ǹdì sàn àgbẹ̀ kí á ní tuntun òkúta ti gbé jáde lónìí lọ bí 5 ẹ mọ̀ pé ẹ̀yin ọ̀fẹ́ pé ẹ̀dá àbí ká máa gbé lọ bòmí ṣe eléyìí túmọ̀ sí pé àìlákàsí tẹ̀mí ọmọ èèyàn ẹ mẹ́jọ wà fún ẹ dàpọ̀ ìyànjú lẹ́yìn tẹ́ gbà ọ́ ẹ̀yin kọ́ lẹ́yìn kíkọ́ ọmọ kù ọ́ àmì ẹ dákun ẹ mẹ́jọ sílẹ̀ ní pé bàbá fẹ́ gbókú ẹ mẹ́jọ wà lẹ́nu yín rárá àwa fẹ́ gbìyànjú bí ò ti ṣe ní kú. Islam sọ fún wa ó léwu ń bẹ fún gbogbo ẹni tí máa ń ṣerú sẹ́yìn ẹ dákun ẹ má jẹ́ ẹni tí ò ní lákàsí ẹ gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ kẹjẹ ẹni tó lẹ́mìí mo fẹ́ ṣe dáadáa mo lẹ́mìí ẹni tó fẹ́ ṣe dáadáa ẹ̀mí pé mo fẹ́ ṣe dáadáa yóò wá mú mi kọ́ iṣẹ́ yìí lójú àmì iṣẹ́ medicine yìí máa kọ́ lójú àmì torí pé ò lè rí dáadáa ṣe nínú fíìlì yìí àfi tó bá kọ́ dáadáa lójú àmì mọ òwò pọ́ǹpáàsì nù dánwò ẹ rí i pé bẹ́ẹ̀ ti ṣe o náà ní pé pípàsì tó ń pààsì ọ̀kan nínú ìgbésẹ̀ ni kéésò ní gbogbo ìgbésẹ̀
ìdí nu tó fi lọ sí housemanship àbí kìnnìkan tí ẹ máa ń lọ wọ́n tún máa study rẹ báwo ló ṣe ń ṣiṣẹ́ báwo ló ṣe ń attend sáwọn èèyàn báwo ló ṣe ń tọ́jú wọn torí pé lẹ́yìn lọ́jà jù ìwọ ọ̀fẹ́ tọ́jú èèyàn ni kìí ṣèwé tó ń kọ́ lẹ̀ ó yẹ ká mọ̀ dáadáa ẹlẹgẹ́ ẹsẹ̀ ni ọ̀dà bí ẹni tí ń ṣe mẹ́kò máṣíìnì torí pé lẹ́yìn tó bá yíwọ́ ẹ̀mí ọmọ èèyàn lọ ó yẹ ká mọ̀ kọ́ dáa torí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yutqina Allah nífẹ̀ẹ́ sí pé tẹ́nìkan nínú yín bá ń ṣiṣẹ́ kan kó mọ̀ dójú àmì kó ṣe dáa torí ẹ̀ a fi àsìkò yìí pè wá kí n tẹ́ ń kọ́yìn ẹ dákun ẹ̀kọ́ kan yanjú nínú tí máa mú yàn kọ́ medicine kọ́ yanjú òun náà ní kíyàn jẹ́ ẹni tí ìgbà tí wọ́n ń kọ́ ó ní farabalẹ̀ ó sì jẹ́ ẹni tó ṣe pé ń bẹ Allahu lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìmà èèyàn ò lè dání pẹ̀lú ọgbọ́n rẹ̀ àfi tí Allah bá ràn yàn lọ́wọ́. ẹlẹ́kẹta ó jẹ́ ẹni tó ń research gidigidi má dúró lórí nǹkan tó ń kọ́ lásán. alhamdulillah ẹ rí i pé íńtánẹ́ẹ̀tì tó wà láyé lónìí tó bá yẹ kó a bá lò dáadáa tí ò jẹ́ ìlòkulò táwọn èèyàn ń lò nínú nǹkan tó lè ran àwọn ẹni tó bá ń kọ́ àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú aláàárẹ̀ lọ́wọ́ gan ni torí bẹ́ẹ̀ ó rò oríṣiríṣi ìlọsíwájú tó ti ṣẹlẹ̀ nínú fíldì rẹ irú ìtọ́jú tí wọ́n apply sórí àwọn ẹni tó bá nírú àárẹ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn àlù orílẹ̀-èdè ilé ayé eléyìí ó jẹ́ kí ọpọlọ tí ó tún sí nǹkan tó ń ṣe yẹn púpọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹni pẹ́lú mi ìgbà tó délùú òkèèrè ipò ń fẹ́ lọ ṣiṣẹ́ ló tó hàn sí wípé nǹkan púpọ̀ pamọ́ sóhun tó wọ́n mà nínú medicine so lónìí láì tí ì lọ sílùú òkèèrè tó bá pọ̀ bá lo íńtánẹ́ẹ̀tì dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ṣẹ̀ṣẹ̀ yanu pé ọ̀ṣẹ̀ṣẹ̀ mà ó ti mà onímọ̀jọ́ dátà tiẹ̀ fúnra nù àti régbè yóò jẹ́ pé research lórí ẹ̀kọ́ tó ọlọ́nkọ́ lọ́ọ̀mà sí. bákan náà ẹlẹ́kejì òun náà ní pé ẹni tí bá ti ń kọ́ tí bá ń ṣe medicine tó jẹ́ medical doctor ó gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe òun fẹ́ fi gba ẹ̀mí lànà iṣẹ́ tó ga ní iṣẹ́ tẹ̀ ń ṣe ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ọmọ èèyàn tá a bá wá jẹ́ pé ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ la bá fi mú kò sí tàbí ṣùgbọ́n ẹ̀mí ọ̀ bọ́ gbọ́wọ́ wa ẹ̀mí ò sì ní bọ́ gbọ́wọ́ rẹ̀ kọ́ lọ ẹ̀sìn Islam ò ní fi ọlẹ̀ yes o lè parọ́ fáwọn èèyàn òkú o pé actually a gbìyànjú láti gbẹ̀mí wọn but kò sí rọ́tọ̀ pa fún Allah torí ẹ̀ bí o ti ṣe ń wò pé iṣẹ́ tó ga ló ń ṣe tún máa rántí pé iṣẹ́ tó léwu ni ó lè kó báyàn ó lè ṣe sábàbí àti sórí ibú èèyàn lọ́la gbẹ̀ndàkìyà lórí gbogbo ẹni tó jẹ́ sábàbí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ àwọn ò ní fi ọ́lẹ̀ ní ọjọ́ tí wọ́n fi ọwọ́ kan di orí ara wọn mú tí wọ́n fọwọ́ kejì fún Ọlọ́run níwájú Allah salahada lima qatalani Olúwa bá mi bi eléyìí léèrè kí ló dé tó fi pa mí ìwọ fẹ́ gbẹ̀mí lànà jọ jẹ́ pé nítorí wọn àwọn àjù rẹ ni pé gbogbo ń tẹ̀sí tẹ́fì sèvù ẹ̀mí lẹ́yìn fẹ̀sì. bákan náà a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ẹni tí bá ń ṣe medical doctor kódà tó fi dórí nurse wọ́n wà nípò ẹni tí wọn ò lè lọ bẹ́ẹ̀ tẹ́nìkan bá bọ́ gbọ́wọ́ wọn àbí tẹ́nìkan bá ṣèṣe gbọ́wọ́ wọn ẹ lè lọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá ṣiṣẹ́ yín bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ bí kò jẹ́ pé ẹ̀yin lẹ ṣe sábàbí torí eléyìí fi dàrú ní máa ń ṣẹlẹ̀ nítorí pé abẹ́rẹ́ tí ó yẹ kẹ́ lò fún lẹ́ lò fún kàkà kó kú orí bá dàrú
ta ló yà ń wèrè ẹ̀yin lẹ yà ń wèrè ó ṣeéṣe kó yẹ pé ẹ̀yin lẹ pa nítorí pé ńgbà tẹ́ fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ tẹ́ fún yún ọ wà bí ò ti ṣe yẹ kó wà nígbà tẹ́ fa omi yún tó ń ti bó ti ṣe wà ẹ sì fi gún lábẹ́rẹ́ ọba bẹ́ẹ̀ kú àìmọyeru ẹ̀ pápá jùlọ àwọn nurses dókítà tọ́jọ́ gba àwọn sọ fún wọn pé ọmọ yìí o tẹ́ bá fi lè fa abẹ́rẹ́ tí omi yẹn bá mú kọlọ báyìí wá ẹ̀gùn tó bá mú kọlọ mi wá ẹ má gùn o ẹjọ́ òfò ẹjọ́ àdánù káwọn ń rò lọ́sípítù àfà kọlọ tí dókítà sọ fún wọn pé tó bá mú àwọn ọ̀gbọ́dọ̀ gún ìní abẹ́rẹ́ mú wá ó ti gún ọmọ táwọn ní yóò pa ó ti pọ̀ ọmọ ọlọ́mọ torí pé kéèyàn máa ṣiṣẹ́ kó jẹ́ pẹ́jọ́ ọ̀ra ọláhì ẹ̀yin náà ẹnu rẹ̀ lẹ́wà yẹn tẹ́ bá dọ́sípítù lẹ̀ àbí ọsípítù ìjọba náà lẹ̀ ti ń ṣiṣẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ sì máa bá àwọn nọ́ọ̀sìsì wò ṣẹjọ́ lẹ wá ròǹbí ni ẹ sì kíyèsí o ìgbà tẹ́ kọ oògùn fún yàn ẹ gbìyànjú láti sọ pé fámásì tó wà lọ́sípítù yẹn ni kò ti lọ rà tí ó fi rọrùn fún láti gbé padà wá báyìí tí ò bá fi lè rà ní fámásì tó wà lọ́sípítù yẹn tó bá rà ń bomi kó rí pò ń gbé padà wá báyìí kó tó lò kẹ́yìn ó fi rí dájú sáká wípé ń tẹ́ ẹ̀kọ́ gangan ni wọ́n fún un torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yóò hàn pé ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ lẹ fi mú sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ló ti bá bẹ́ẹ̀ kú ọ̀tọ̀ ní tán kọ ọ̀tọ̀ ní tán fún torí pé ẹ mà bóyá tó máa ń kọ́yún lọ́tọ̀ ni adìẹ kọ̀wé òyìnbó ò rí kà ìníwé àwọn medical doctors lọ́kàn lè máa fi báírò sí báyìí kó máa kọ́kọ́ àbí òye wa ìgbà tó kọ gbogbo ẹ pharmacist tí wọ́n gbéwèé lọ fún òun ò ní fẹ́ sọ pé òun ò rí kà torí pé ọ̀nà after all HND irọ́ lásán HND òun wà lọ máa karọ́ ọ̀tọ̀ ní tẹ́kọ̀ ọ̀tọ̀ ní tí ó gbé fún tó ń bá lọ lò náà bá di pọ́n náà tí ó rún pa torí ẹ̀ sísítẹ́ẹ̀mù yẹn wọ́n máa ń lò lókèrè tó máa kó oògùn fún ọ gbọ́dọ̀ rápọ̀ lọ́ máa lò ó tún padà wá sọ́dọ̀ medical doctor ní tí wọ́n fún mi ni o bẹ́ẹ̀ ni tí mo kọ fún ọ nù ẹ tún bá kọ́ gbàgàdàgbàgàdà sára páálí rẹ̀ 2 láàárọ̀ 2 lálẹ́ 2 láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ sì ṣàlàyé fún lédè tó gbọ́ àìsóyìnbó ìwòjú àti sóyìnbó náà máa ṣàkókò ń gbọ́ kọ́ gbọ́ tètè sọ pé àárọ̀ síbẹ̀ máa rọ̀ ọ̀sán àtàlẹ́ yóò mọ túmọ̀ sí pé ìwọ tó bá fẹ́ ṣera rẹ̀ léṣe fúnra ara rẹ̀ òun ló ṣera rẹ̀ léṣe kọ̀ọ̀kan eléyìí jẹba wa jẹ́ sábàbí títẹ nìkan bá fi lè fi bá a so ẹ san àsandí táǹpẹ̀ ní ẹdíyà tíyàn kan bá kú abẹ boríkè rẹ̀ jẹ́ ẹ san àsandí ẹ̀mí àbí àsandí oríkè akramakumullah ká pé abẹ́rẹ́ tẹ gún ìdí ló ti ẹkẹ gùn ẹ̀yin wá gún lápá òun sọ pé ìdí ni ẹ ti gún mi ẹ̀yin náà lẹ sọ pé ìdí ni wọ́n ti gún ọ nínú actually mo fẹ́ ṣe experiment kan which experiment lọ́wọ́ bá rọ ọwọ́ di uncontrollable ta ló rọ lọ́wọ́ wọ́n lọ rọ lápá o lábẹ́ òfin ṣẹ̀ríà ó san ràkúnmí 50 ọwọ́ mélòó ni Allah máa fún yàn 2 tó bá ti bàkan jẹ́ ọ̀sán dájí díyà torí pé díyà ló díndín 100 ràkúnmí ni ajẹ́ pé dájí rẹ̀ jẹ́ 50 leaning boy síbẹ̀ yìí náà mọ ìtàn tá màálù àtọ̀ àwọn lágbo gan kò ṣeé tọ́ màálù kéré sí ràkúnmí torí délé ẹ dákun ẹ kíyèsí tẹ́ bá fẹ́ ṣe
tó bá ṣe é ṣe kí wọ́n gbọ́n ṣe fúnra rẹ̀ àbúrò àṣàyàn nọ́ọ̀sì kan nítorí pé mi lélẹ́yìí ó lè mú jẹ tó bá ti lè hàn wípé ìwọ ni negligence wà lọ́dọ̀ rẹ̀ ó lè mú jẹ lábẹ́ òfin ṣẹ̀ríà tọ́ tẹ́nìkan bá wá kú gbọ́wọ́ rẹ̀ látàrí pé ọ̀làkàsí sí ìtọ́jú rẹ̀ á sọ pé òṣèṣì pa ni ọmọ àmà pa torí wọn ètò hospital kan lẹ̀ láyé lórúkọ pé ẹ wá kú ẹ wá ká tọ́jú yín a jẹ́ pé ẹ̀yin látàrí àìlákàsí ńlọ́ba kú àwọn ìpè òṣèṣì pa ni nǹkan méjì dọ̀ràn yàn lórí rẹ̀ alákọ̀ọ́kọ́ kìí sì wọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn àbátan rẹ̀ àwọn àyíká rẹ̀ àwọn alábàáṣe rẹ̀ àwọn alámúlétì rẹ̀ àwọn aṣẹ́jọ dàwápọ̀ gbogbo àwọn eléyìí àwọn ní ọ̀bọ̀ san díyà wọ́n bọ̀ san díyà 100 ràkúnmí ṣé mo pé níta ṣètìlẹ́ fi jó gbogbo wọn mọ̀ ẹ dákun o lágbájá ẹ̀mí bọ́ gbọ́wọ́ rẹ o ẹ̀yin èsì fẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ medical doctor kì í fẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn kú gbọ́wọ́ torí pọ́ bà kàríà rẹ̀ jẹ́ báwo la ti wá fẹ́ sí dandan àwọn ò lè sanwó ràkúnmí àfi kọ́ sọ́ńtòsí ọwọ́ àlọ́ pààyàn sẹ́yìn pé gbogbo wọn sọ pé bí ọ̀wọ̀ wọ́n sì ṣe medicine mà nígbà bá fi sanwó ràkúnmí bí ẹ̀mẹ́ta láàrin ọdún 10 ẹ̀mẹ́ pé mẹ́ẹ̀ ọ̀yẹ̀kọ́ lọ kọ́sẹ́ mi tọ́ àmọ́ ibi tó dáa sí ni pé kìí ṣe wọ́n lọ́sàn ibi tó le sí ni pé àwa tá a san náà gbọ́dọ̀ máa ń tó sí ó kọ̀ rẹ́ ọmọ bàjẹ́ tọ́ eléyìí ń jẹba ṣùgbọ́n àwọn kan wà nù àwọn medical doctor tó jẹ́ pé tó bá yẹ pé àwọn ni wọ́n ṣe àṣìṣe yìí ọ̀tọ̀ lójú tó àtún fi wò wọ́n àwọn ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ dáadáa tí èsì pé agbárí ni wọ́n fi ń ṣe sílẹ̀ iná mọ̀ pé ní Nàìjíríà ń bí àtàwọn countries mi àwọn èèyàn kan wà tó pé wọn kọ́ medicine yẹn ó sì dá hospital lẹ̀ mọ kà á kọ̀pẹ́ kan wọ́n lẹ́nìkan ní country kan nínú àwọn Central African countries ó ti dá hospital rọ́lẹ̀ láti fi 20-something years ó sì tún suppression láì kọ́ṣẹ́ medicine wọ́n sọ̀yàn di bí ewúrẹ́ ṣe irú wọn náà a lè fẹ́ wọn kú Nàìjíríà yìí náà àwọn eléyàn ni máa ń ba professionality àwọn èèyàn jẹ́ ẹni tí ò kọ́ṣẹ́ kọ́ mọṣẹ́ tó bá ti lè wọnú sẹ́wọ̀n yọ bàjẹ́ ṣe ẹ̀yin ẹ má jẹ́ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà tí wọ́n lọ forge certificate but tó bá yá tí Allah bá kọ́ pàṣírí rẹ̀ ó tù yóò tù bẹ́ẹ̀ ṣe ń kẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣàforítì ìwọ ló padà rẹ́rìn àmọ́ tó bá lè ṣàforítì ó rí i pé wọ́n padà jẹ́ sábàbí àti máa gbẹ̀mí àwọn èèyàn ní lọ́nà àìtọ́ àwọn tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ dáadáa tó bá pọ̀wọ́ rẹ̀ làṣìṣe ti ṣẹlẹ̀ ọkọ́ṣẹ́ yẹn ó sì ní láísẹ̀nsì ó sì jẹ́ ẹni tó ṣe pé ó ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́ gbogbo èèyàn dá mọ̀ pé alhamdulillah ọmọọṣẹ́ yìí bákan náà ó sì jẹ́ ẹni tó ṣe pé gbogbo èèyàn jẹ́rìí sí pé kìí fi aláàárẹ̀ sílẹ̀ nínú ìrora gbogbo tó bá lè ṣe láti mú kí ìtura bá ẹni máa ń ṣe gbogbo gbèsè tó ẹ kàn pé mẹdíkálì ẹni máa ń gbé lórí aláàárẹ̀ lọ́nà tó dáa wọn kà mọ́ lọ́wọ́ ìpè eléyìí o wọ́n jẹ́ ẹni tí máa ń pa aláàárẹ̀ tì tẹ́mi bá bọ́ gbọ́wọ́ rẹ̀ eléyẹn wọ́n kà kún pé àárẹ̀ tí ń ṣe onítàn ló ṣe sábàbí ikú rẹ̀ táwọn májẹ̀mú yìí bá pèsè la kìí sùn ni wọ́n sọ pọpa àárẹ̀ tí ń ṣe ńlọ́padà jẹ́ sábàbí ikú rẹ̀ ṣùgbọ́n tó bá pa ṣìṣe ṣẹlẹ̀
tó jẹ́ pé àṣìṣe yẹn kò síbi tá a fẹ́ tò sí, kò sí tàbí ṣùgbọ́n wọ́n sanwó ẹ̀mí o. bí ká pé ńgbà tẹ̀ ń ṣiṣẹ́ abẹ ẹ gbàgbé abẹ àbí scissors sínú aláàrẹ̀ ẹ̀wọ̀n aràn máa ń kún, ẹran fi yí máa ó fi yí máa padà di wàhálà ó padà bá lọ. wọ́n ní pé ọmọ àmà pa àmì ẹ̀sìsì pa ni ẹ sanwó ẹ̀mí. torí ẹ̀ kákíyèsí o, ibi tí a ti ń ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ sọ pé dasẹ́lẹ̀ olórí ó dirí ẹ̀mú, àwọn gateman fẹ́ tilẹ̀kùn hospital, nobody should remain here. ó léwu o, sẹ́wọ̀n kí tí gbogbo yẹn bá lọ ẹlòmíì ò ní délé tí ó fi kú, torí ní ti ń ṣe ó léwu, má lọ́wọ́ ń bẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn Labour Congress wọ́n ṣe máa ń ṣe solidarity forever, tí wọ́n bá ṣẹ́kù lọ́sípítù kí náà ṣẹlẹ̀, wọ́n ní iṣẹ́ aláàánú ni wọ́n wá ṣe kìnnìkan wọ́n fẹ́ ṣe wọn náà lè ṣètò ọ̀dà hospital. so gbogbo orú nǹkan yẹn tí wọ́n bá ti wọnú field àgbọ́yé ẹ̀sìn tó ní kọ́ láàánú ẹ máa fi tó nǹkan yẹn wọ́n máa rí báyìí padà wọ́n máa ṣẹlẹ̀. tí ògèdè kà tí wọ́n bá wà níbì kan bí wọ́n ṣe máa ṣe yọ yàtọ̀ sí kí àwọn ẹni dáadáa kí wọ́n máa lù wọn láàánú. at least wọ́n rí pé àwọn míì náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ míì, ìṣesí tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní yí padà. ẹni tí yọ wá jálá rẹ̀ Islam fún lẹ́tọ̀ọ́ tó bá ti rí i pé ẹ̀yin lẹ tọ́jú òun bó ti ṣe yẹ, ẹ̀yin lẹ pàùntì tí nǹkan tó ṣeun fi ṣeun, Islam fún lẹ́tọ̀ọ́ kó pè yín lẹ́jọ́. mẹ́jọ yọ lẹ́nu hospital náà lọ wà tí wọ́n ti mú wárántì wá wàá tá a ríro eléyìí rí àkọ́kọ́ náà lèèyàn máa kọ́kọ́ rí kan náà ọbẹ̀ rẹ̀ náà nù. Olúwa má jẹ́ ó jù bẹ́ẹ̀ lọ. ó túmọ̀ sí pé má tanra rẹ̀ dànù, má wò ó pé gbogbo ń tó bá ṣe àṣegbé ni o. Islam fún aláàárẹ̀ lẹ́tọ̀ọ́, ó fún lẹ́tọ̀ọ́ láti pè yín lẹ́jọ́. ẹ̀yin látàrí àìlákàsí lẹ jẹ́ kí nǹkan báyìí ó ṣe. ẹ̀yin sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ni wọ́n máa ń gbé wá tí ó yí padà di nǹkan tó burú ju tí wọ́n gbé wá lọ. ẹ mẹ́jọ jẹ́ pẹ́yìn ní sábàbí, nítorí tẹ́ ẹ bá ti lákàsí sí nǹkan tí ń ṣèyàn yóò yí padà. tó bá sì deteriorate wọ́n sọ pé ta ló fà á, ìwọ náà lẹni tó fà á. kàkà kọ́ ọ máa jẹ́ni tí wọ́n máa pé masha Allah la quwwata illa billah dókítà yẹn la wá rí kódà wọ́n wá di kékeré ní ọ̀daràn, kódà ń jẹta wọn wá gbé. torí kọ́rọ̀ rẹ ọmọ bá di bẹ́ẹ̀, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ọ máa wò ó pé Ọlọ́hun rí ọ, kò sì sí tó ṣe láṣìgbé eléyìí ń jẹ́ báwọn. torí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ tó bá fi ọ jẹ abẹnugan kan fáwọn medical doctor lọ́sítítù tó bá wà, mẹ́jọ wá jẹ́ pé ìwọ lọ́mọ pè fún strike. tó bá jẹ́ pé ọ̀lọ́ ń pè fún strike, gbogbo ẹ̀mí tó bá bọ́ ń kọ́ lọ́jọ́ pé wọ́n sábàbí ikú wọn. Olúwa Ẹlẹ́dàá wa kó gbàdúrà wa, Olúwa Ẹlẹ́dàá wa kó ràn wá lọ́wọ́. àwọn ọmọ tí wọ́n ń kọ́ medicine náà ní ilé ẹ̀kọ́ LAUTECH àti àwọn universities gbogbo, àbí Allah Azza wa Jalla kó fi ẹ̀kọ́ náà kó fi yé wọn dáadáa. Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kí wọ́n gbégbó orókè nínú àwọn àṣekágbá wọn tí wọ́n máa ṣe àti tí wọ́n máa ṣe láwọn hospitals. Olúwa Ẹlẹ́dàá kó fi ẹ̀kọ́ náà yé wọn ju bá ti ṣe lérò lọ, kó lò wọ́n ní sábàbí dáadáa fún àti lè tọ́jú àwọn ẹni tá rẹ̀ bá ń ṣe. Olúwa Ẹlẹ́dàá wa àwọn ilé ẹ̀kọ́ náà tẹ̀ǹtì ń kẹ́kọ̀ọ́, Olúwa kó má bà wọ́n jẹ́, kó jẹ́ káwọn náà ní àlékún lọ síwájú àti ìdàgbàsókè. àwọn olùkọ́ tí ń kọ́ yín náà àlékún òye àti ìmà, Olúwa kó fi tà wọ́n náà lọ́rẹ. Olúwa sí bọ́mọ ó sì lọ ilé ẹ̀kọ́ tí ò ní jẹ́ pé àwọn òbí rẹ̀ ń fara gbá púpọ̀ ń bẹ̀. àwọn òbí náà tí wọ́n ń ṣe ìnáwó tí wọ́n tún nára bẹ́ẹ̀ ti ṣe rẹ́pọ̀ ìkọ́ni rọrùn, àbí Allah Azza wa Jal kó bọ́ àwọn náà láṣìírí. Olúwa kó jẹ́ kó dáa fún gbogbo aláyé,
kódà fún al-qiyama Olúwa kó foríjìn wa ká tó kú kó foríjìn wa nínú sàárè wa kó ṣàánú wa níjọ́ gbẹndàl qiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you.